Hello. Hello. Yankee for life. 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 Yankee Escolopinia. Yankee for life. 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 Yankee. Yankee for life. 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 Wally Booster. Yankee for life. 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 Yankee. 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 Yankee.
Yankee for life. Yankee for life. Yankee for life. Hello. Fabulous. Hello, How are you? I'm fine. Good morning. Yeah. You're from? Are you hearing me? I can hear you. You're from where? From ABJ, Where is it? Abuja. Oh wow. Do you have anything? Do you have anything to discuss with me? No, I just want to say hi to you. Are you a Yoruba or you are a Igbo? I'm Igbo, but I understand Yoruba very well. Have you married? Yes, please. So, like how many years have you married now? Okay, she dear now, like 13 years. With your experience in marriage, can you advise a young lady to go and marry like how you married? Of course. So, what are the advantage and disadvantages? Oh, you don't have our data people, really. Yankee for life. Yankee, Yankee. Yankee International Encyclopedia. About what is the question? The question today is general question. Hello, respect. Ẹ káalẹ́ sà. Àbẹ́ You're káalẹ́. welcome. Baba, they are respect now. Good. Yes, sir. So, what do you want to discuss with us? Mo ò lọ́rọ̀ tó lọ fà wá mi. Have you married? No, What type of job are you doing? bricklayer. Mo rẹ̀ tún ṣe kọ́mẹ́dì náà. Like how many years have you been doing the big clear job? 4 years ni. What is your experience about the big clear? Is it a work that you can introduce to somebody? What are the advantage of that big clear and disadvantages? Ọlọ́fà náà kò kí n ṣe bá kò sí iṣẹ́ gidi náà ni iṣẹ́ gidi iṣẹ́ tó wà òkè ni. Iṣẹ́ tí èèyàn lè ṣe tó jẹ́ pé èèyàn lè àti bẹ̀rẹ̀ ṣe oríire. So fún yẹn bí èèyàn bá ti fi ọkàn sí tó. Kí ni àwọn ìrírí tẹ́tí ní nípa big clear tẹ́ ń ṣe yẹn? Kí ni àwọn nǹkan tí ìrírí wo lẹ rí ń bẹ̀ tẹ́ lè sọ fún àwọn ènìyàn?
èyí tá a ti rí gẹ̀dá púpọ̀ ní náà bọ̀ máa ń bricklayer ọmọ iṣẹ́ ọmọ òkú ọ̀run but bó sì jẹ́ iṣẹ́ ọmọ òkú ọ̀run náà tó ó sì jẹ́ iṣẹ́ tó ní owó lórí tẹ́pẹ́ tí èèyàn bá ṣe ó náà máa enjoy ó máa mọ̀ pé yes iṣẹ́ ni òun ṣe and then bí èèyàn bá ti fi ọpọlọ lẹ́sìn bó bá ṣe kọ́ iṣẹ́ yẹn ó mọ̀ sí dáadáa tó yé sí ó máa jẹ́ kí òun náà ètò connection pọ̀ pọ̀ náà. ẹ ti rí bọ́lá tòkèrè. mo ti jáwé lórí gírí o. ìgbà tẹ́ ẹ níbo lẹ mú balẹ̀ sí ẹ̀pọ̀n ní àbúrò. sá. ìgbà tẹ́ ẹ jábọ́ látòkè kí lẹ mú balẹ̀. ẹgbẹ́ ni. kódà now kí ni nǹkan tí kí ni reason tẹ́lẹ̀ send request lẹ́nu kí lẹ fẹ́ bá mi sọ. mo ti máa ń wo live yẹn tí ó ti pẹ́ gan but mo tún wá rí lálẹ́ yìí wọ́n gbà irọ́ o bàbá lélẹ́ yìí o ẹ jẹ́ kí n wọlé ẹ mọ̀ kò sí bí èèyàn sì ń rí connection pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ ni so ẹ kí n send request sí yín sà. ok connection lẹ wá síbí àbí. ẹ mọ̀ ọlọ́run náà kò sí téèyàn ò ti lè rí connection kò lè sí téèyàn ò ti lè rí aláàánú so. síbẹ̀ ṣe wà ṣe ń wá láìnú. tá. ṣé ẹ ń wá láìnú. tí n bá láàánú mo ń wá láàánú. ṣé aláìnú lẹ́yìn. tọ́lọ́ bá fún mi lágbára kò sẹ́ni tó lè sànú. ṣé kí gbéyàn ẹyọ kan sókè kẹ́kàn sórí bó ṣe wọn kò kéré kan kẹ́kàn sí fẹ́ nìyẹn. tí mo bá ní lágbára mo lè ṣe tí mo bá lè ní lágbára màá sọ pé mi ò ní gbà mí tí ní agbára yìí. bí oore mélòó lẹ lè ṣe fẹ́yàn fẹ́ ṣe wáyé bí irú lẹ́fún oore wo lẹ lè ṣe lálẹ́ yìí. mi lè sọ pé irú lẹ́fún báyìí ni mo lè ṣe but tí mo bá rí ní agbára àti ṣe mo lè ṣe. for example ní sítẹ́nìkan bá wá sókè tó bá sọ pé òun ò tí jẹun láti àárọ̀ pé kẹ́ fún òun ní 10,000 sẹ́ẹ̀sì lè rí fún. mo lè sọ pé mi ní tó 10,000 lọ́pọ̀ bò mo sì lè fún ní nǹkan. ọ̀yà so èdè tí mo fi ń sọ bẹ́ẹ̀ fún yín ni wípé ẹ tó bá gbàgbọ́ nínú pé oore wà o gbúdọ̀ máa ṣoore fáwọn ènìyàn torí ipò tí ọba Sólómọ́nì wà lẹ́ni oore ṣíṣe ló gbé mi débẹ̀ mo máa ń ṣoore gan mo máa ń ṣe àìnú gan bọ̀tẹ́ tó bá ti fẹ́ ṣoore kó mójú kúrò ń bẹ̀ kó má dúró wípé ẹnìkan máa wá san fún o ọba dẹ́dá ọba ṣẹ̀dá ló máa ń san oore fún ẹ̀dá ṣé ẹ ti ṣetán láti ṣoore fẹ́nìkan lé ní àbẹ́ ẹ ti ṣetán. tí mo bá ní agbára orin yẹn lọ́wọ́ tí mo bá mọ̀ nǹkan tí wọ́n ní ó ṣe kí mo lè ṣe. question tí mo béèrè kọ́ lẹ́ ń dáhùn nǹkan tí mo fẹ́ kẹ́ dáhùn ni wípé bí mo ṣe wà yìí o pẹ̀lú ipò tọ́lọ́run fi mí sí o mo sì lè ṣoore 5,000 fẹ́nìkan mo sì lè ṣoore 2,000 fẹ́nìkan mo sì lè ṣoore 1,000 fẹ́nìkan mo fẹ́ mọ capacity oore tí agbára yín gbé. sà bí mo ṣe wà yìí mo lè ṣe 2,000 torí mo sì wà lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ ni mo sì ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni. ok ọmọ ẹ̀kọ́ṣẹ́ ni yín. bẹ́ẹ̀ ni sà mo kàn sí ń ṣe jámàjámà kọ́mẹ́dì mo sì díẹ̀ ni. ok kọ́mẹ́dì ni yín. mo ṣe kọ́mẹ́dì mo dẹ̀ ń ṣe bricklayer mo ń kọ́ bricklayer lọ́wọ́ ni. ok ṣé ẹ good lórí kọ́mẹ́dì yẹn. àwọn ń gbìyànjú sà. ó yá ẹ sọ̀rọ̀ ká tó lè pa àwọn èèyàn lọ́rùn. ẹ kalẹ́ ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. ẹ kalẹ́ o. mo wà pẹ̀lú ọ̀gá mi ọba Solomon Egbegesi o the king. a sọ̀rọ̀ ẹ hold on. okay sir. ẹ mọ̀ ń gbọ́ yín. ọba Solomon o ẹ̀yin náà ni ọba tí wọ́n gbé gòrí ọba mo kí bàbá pé ẹ kalẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò gbogbo yín náà mo kí pátápátá mo kọ́kùnrin bẹ́ẹ̀ ni mo kóbìnrin mo sì tún kó lé mo kálejò gbogbo ẹ̀yin tẹ́ wo láìfọ ọba Solomon gbogbo yín mo kí o olùfàfà ṣe. eléyìí tẹ́ ń sọ yìí báyìí ẹ ṣe ìdí ohun ni eléyìí yàtọ̀ sí kọ́mẹ́dì irúfẹ́ ìtẹ́ ń lò lọ́wọ́ ẹni sùn orí rédíò rẹ ti lè lò. ọlọ́dẹ rẹ náà ni. nǹkan tó ń pè there is difference between comedy and
and ẹni tó lè change ohun. The comedian can be defined as a person that can speak something funny in any fucking time. So ẹni tó lè sọ̀rọ̀ tó lè tí àwọn èèyàn máa gbọ́ tó máa rẹ́rìn tó máa funny náà pè ní comedian. So you are a presenter. Yes, sir. So irúfẹ́ ẹ̀bùn tẹ́lẹ̀ nísìnyí a lè fún ní program ní orí ìkànnì Ọba Solomon ẹ wá máa lo ẹ̀bùn yẹn láti fi sọ̀rọ̀ ìsítí fún àwọn ènìyàn. Okay, sir. So àwọn experience yìí nínú ayé àwọn ìrírí ayé àwọn kan tẹ́tẹ́ là kọjá nínú ayé ẹ lè fi voice yẹn máa sọ tẹ́ bá ń sọ ó máa dùn láti gbọ́ létí àwọn ọmọ ara yìí. Bẹ́ẹ̀ni, màá fi sáàdì mọ́ lọ. So wọ́n ti follow mi bẹ́ẹ̀ yẹn àbí? Bẹ́ẹ̀ni, sir. Èmi náà ti follow yín bẹ́ẹ̀ yẹn because èmi wá sóore lálẹ́ yìí. Bí mo ti wá follow yín ìjọba bá ti ní story kan tí ó jẹ́ gbàkọ̀gbì tí ẹ fẹ́ sọ ẹ máa wá send request ẹ máa wá sọ ní voice yìí there from get the connection. Okay, sir. Yes, sir. Yeah. Ó yá a sọ̀rọ̀ kí lè fẹ́ bá wa sọ. Ọba ẹ kálẹ́ sà o. Ẹ káàbọ̀ mà sí àlàáfíà lẹ́wà. Àlàáfíà la wà o. Kí lè fẹ́ bá wa sọ. Mo fẹ́ kí yín lálẹ́ yìí náà ni inú mi dùn pé ẹ rí ẹ gbé mi sókè. Mo ti ń follow yín láti jọjọ́ yìí. Ṣé ẹ ti marry ni mà? Bẹ́ẹ̀ ni. Ilé ọkọ lẹ́wà. Bẹ́ẹ̀ ni. Ọkọ mi gan wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ọkọ mi máa ń gbọ́ program yín dáadáa. That is very good. Á tó ọdún mélòó tó ti lò nílé ọkọ? 16 years. Ní àwọn ìrírí tẹ́tí nílé ọkọ kí ni àmọ̀ràn tẹ́lẹ̀ fún àwọn ọmọ òde ìsìn tó wá fẹ́ marry pẹ̀lú àwọn ìrírí tẹ́tí nílé ọkọ? Kọ́lọ̀ kó ṣàdúrà ọ̀rọ̀ ilé ọkọ onísùúrù ló ń jogún ayé lọ̀rọ̀ ilé ọkọ o wàláì kò easy ups and down wà but ṣé mọ̀ tóbìnrin bá jẹ́yàn tó ní sùúrù at the end of the day ó máa padà ọlọ́run máa padà ṣe tó jẹ́ pé ó máa rọ́nà lọ kò sí ni ìyá máa ń ṣẹlẹ̀. Bí èèyàn kan bá jáde wá nísìnyí tó bá sọ fún yín pé èmi ní tèmi omi ò fẹ́ marry òkò òun tó marry irú àmọ̀ràn wo lẹ́nu máa fún irú ẹ̀dá bẹ́ẹ̀ pẹ̀lú experience yẹn nílé ọkọ? Gẹ́gẹ́ bí obìnrin tí ò marry rí àbí kó wá wò pé òun. Ó lóun ò fẹ́ marry gẹ́gẹ́ bí obìnrin tí ò marry ó lóun ní tèwọn wọn ní marry irú àmọ̀ràn wo lẹ́nu fún irú èèyàn bẹ́ẹ̀ pẹ̀lú experience yẹn ti nílé ọkọ? Alákọ̀ọ́kọ́ náà ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ bí obìnrin kó tó lè sọmọ encourage pé òun tó òun ò fẹ́ marry tá a bá bí ó máa ní ohun tó rí ẹ ti ọdún sáà ó lè jẹ́ pé bóyá due to pé bóyá ìyá tí ìyá ẹ̀ jẹ́ ńlé ọkọ àbí nǹkan kan one thing or the other bọ̀ pẹ̀lú ẹ̀ náà tó bá yẹ pé kémi advice irú obìnrin bẹ́ẹ̀ yẹn màá sọ yí pé bó ṣe rí fún Táyé kò míì kó máa ṣe bẹ́ẹ̀ ó lè rí fún Kẹ́hìndé bẹ́ẹ̀ so èèyàn máa ń tọ́ nǹkan wò ni. Látijọ́ tí ẹ ti rìn nínú ayé tí ẹ ti rí ẹni tó ní 50% ní happiness nínú relationship rẹ̀ àti ọkùnrin àti obìnrin. Bẹ́ẹ̀ni. Kọ́sọ̀ yẹn ò yé mi. Ok nínú relationship yín. Bẹ́ẹ̀ni. Tí a bá ní kẹ́ gbé bitterness àti happiness sí orí òṣùwọ̀n. Ok pé percentage. Mélòó ni percentage happiness mélòó ni percentage Wow. Wọ́n bá fẹ́ sọ reality ni tó ìjọba fẹ́ máa tanra wa o. Mo sì lè sọ pé 50-50. Tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ àgbọ̀ irúfẹ́ èmi nísìnyí tíyàwó mi nígbà tó máa yàn lè kiri mo jẹ́ free man. Bẹ́ẹ̀ni. Relationship happiness tó wà ní relationship mi is 20%. Wow. Yeah. So èmi dẹ̀ ní
èmi dẹ̀ nìkan ló ní happy marriage ní gbogbo àgbáyé kò sí. understanding ni ọba It's understanding. not about understanding. Okay. Ṣé mo rò pé relationship is a culture. Bẹ́ẹ̀ni Relationship dàbí ẹ̀sìn religion tí a ń ṣe yìí. bẹ́ẹ̀ni Àìmọye ẹ̀dá tó wà tó ń ṣe ẹ̀sìn lónìí kì í ṣe torí pé ẹ̀sìn ẹ̀wọ̀n ń ṣe bọ̀ torí pé nǹkan tí àwọn èèyàn ti pèsè lọ́pọ̀lọpọ̀ èèyàn gbọ́dọ̀ ní ẹ̀sìn. bẹ́ẹ̀ni So relationship ó wà fún ẹni tí ó bá fẹ́ fi ara ẹ̀ jì. Relationship kò sí fún gbogbo ènìyàn. Ẹ̀dùn wá fẹ́ fara ẹ̀ jì because nígbà tí mo wo ní relationship lọ ayọ̀ tó wà níbẹ̀ kéré ju ìbànújẹ́ tó wà níbẹ̀. ṣe rí ọba tí mi bá ní interrupt yín ṣe ń gbọ́ mi ṣe rí òyìnbó tó ní there is two sides to a coin ẹ ti understand bí mo ṣe wà yìí sí tí mo sọ pé percentage tèmi 50-50 ó ti yé yín ẹ lè béèrè lọ́wọ́ ẹnìkejì mi náà kóun sọ pé báyìí ni tòun ṣe rí ṣé kò yé yín bẹ́ẹ̀ yẹn but above all èmi believe wípé marriage is sweet nǹkan tó dùn ni ó ti yé yín but kò sí tó bá ti wà nù ẹ̀ wọ́n ní adùn ló máa ń gbẹ̀yìn ewúro tí èèyàn bá tó ti ń jẹ̀kòrò tó bá yá at the end of the day sweetness náà ṣì máa padà come to ìyẹn mean pé obìnrin tó bá ní sùúrù tó dẹ̀ wá submissive tí ò wò pé torí pé nǹkan kan lè ní kó torí ẹ̀ wò pé kóun da nǹkan rú àbí kóun da nǹkan nù. Now as a woman. Bẹ́ẹ̀ni. If they ask you now that marriage is sweet like honey or like a bitter leaf, how do you want to answer it? Wow. Okay. Is sweet as honey náà ni. Okay. Bẹ́ẹ̀ni. Thank you very much for the time that you live with us. You're welcome, sir. You're welcome. Ọkọ mi làwọn fẹ́ kí yín ọba. Okay, ẹgbẹ́ fún ọ. Ẹ káalẹ́ sà. Ẹ ra sàṣẹ àlàáfíà lẹ́wà. A dúpẹ́ sá bàbá ẹ kújọ́ mẹ́ta. Yes, sir. Inú mi dùn láti bá yín sọ̀rọ̀ lẹ́nu ìgbà tí ìyàwó mi sọ fún mi pé ẹgbẹ́ òun wọlé mo fò dìde ni. Mo fò dìde torí mo tẹ fóònù lọ́tọ̀ ni Ọlọ́run gbọ́ ọba. Ká kí Ọlọ́run ọba tó ń kọ àkọọ́lẹ̀ gbogbo nǹkan. Bẹ́ẹ̀ni. Ìwọ̀nba nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ yìí ó jẹ́ kí n mọ̀ pé kádàrá Ọlọ́run tóbi lọ́ba o. Wàláì sọ́nbi láì nǹkan kan ò ní tó Ọlọ́run. Because tó bá tẹ̀ ní mo tẹ̀ lè rí bá sọ̀rọ̀ ní 20 years mo máa wò pé níbo ló fẹ́ gbà á fún. Wàláì sọ́nbi láì láṣìláwà. Kódà látara nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ yìí mo lè mú ọ̀pọ̀lọpọ̀ wáṣẹ̀ tí máa fi lo ìgbésí ayé mi títí tí máa fi dàgbà darúgbó wọbẹ̀ lórí nǹkan tó kàn ṣẹlẹ̀ lálẹ́ pé mo bá yín sọ̀rọ̀ yìí. Kódà máa lò títí tí máa fi dàgbà dògbó ni máa lò torí ó tó ní nǹkan tí èèyàn lè lò tí èèyàn lè fi lò lé ayé tó fi jẹ́ pé láyé ò ní jẹ́ nǹkan kan lójú ẹ̀. Ẹ̀yin àwọn àgbàlagbà ní èyí ò wá wí tolúwa làṣẹ Ọlọ́run ti kọ́ láì kò dẹ̀ ń ṣe pé Ọlọ́run yìí fọ́ọ̀mù mi tẹ́lẹ̀ kò ta mí jí kò pè mí ṣàkíyèsí ó kàn ṣẹlẹ̀ lójijì bẹ́ẹ̀ dá ṣe ńlá lójijì tẹ́ẹ̀dá dẹ̀ ń kú lójijì náà ló ṣe ṣẹlẹ̀ so wáàṣì ńlá ni fún mi o wáàṣì ńlá ni fún mi. That is very good. Ẹ ṣeun gan God bless you. Ẹ ṣe ẹ gbọ́ nǹkan tí màá ti àwọn onígbà ń sọ látara. Mo ń gbọ́ ibi tó pa mí lẹ́rìn ó ní 50-50 ibẹ̀ yẹn pa mí lẹ́rìn gan. So lọ́dọ̀ ní sáìdì tọ̀dọ̀ yín. Bẹ́ẹ̀ ni sà. Relationship is sweet like honey or like bitter leaf. Like honey ni o. Lọ́nà wo ní àwọn area ẹ̀bùn ní àwọn expert like ṣe rí ẹ jẹ́ kí n kọ́ lọ sí orí 50-50 tíyàwó mi sọ yẹn alábòsí lobìnrin kò sí nǹkan tó lè ṣe lójú wọn kò sí bó ṣe lè dá tó o tí perfect náà ni náà nǹkan tẹ́ bèrè tó ní 50-50 yẹn tó bá gbé àsọdọ̀ mi màá ní 90 ló fi dùn 10 ló fi kan bọ̀ ṣe rí 10 tó fi kan yẹn 10 tó fi kan yẹn
ìdí tó ń ṣe lọ gé sí 50 ni pé 10 tó fi kan yẹn ṣe wọ́n pàwọ́ ọkùnrin àlè ṣe ká má ṣìṣe ọkùnrin bẹ́ẹ̀ 10% ni o 10% yẹn ló ń wá lọ gé di 50 ó wá increase ẹ̀ di 50 ẹni pé ó ti lọ́wọ́ kan àbò sínú bọ relationship dùn gan kódà ìgbéyàwó gan dùn ṣùgbọ́n kọ́lọ́n kó fún wa ní obìnrin àlùbáríkà ni tọ́lọ́n bá fún yàn lóbìnrin àlùbáríkà á mọ̀ pé ó dùn. ọ̀dà bẹ́ẹ̀ ti sọ yẹn sí ṣé ènìyàn àlùbáríkà wà àbí àwa la máa sọ ara wa di alálùbáríkà ẹ̀. ẹ ṣeun sá méjì ni torí èmi gbàgbọ́ ọlọ́run nígbà tí ọlọ́run dá àwa ẹ̀dá tọ́lọ́run dá àwa ẹ̀dá àwọn kan wà tó jẹ́ pé ọlọ́run máa dá wọn pé ìwọ yìí tóun fẹ́ dá yìí òun kulẹ̀ dá ẹ ní èèyàn dáadáa tó máa fi gbogbo nǹkan rọ̀ ẹ́ lọ́rùn láti jẹ́ èèyàn dáadáa ó máa ṣe tó jẹ́ pé ò ní láhùn ó máa ṣe tó jẹ́ pé ó máa ní ìfaradà ó máa ṣe tó jẹ́ pé téèyàn bá ṣẹ̀ ó máa dá ẹ ní ẹ̀dá tó tètè ń forgive ìyẹn wà so àwọn kan tẹ̀wà tó jẹ́ pé nígbà tó lọ́run dá wọn ọlọ́run dídì máa dá wọn ní ádídì dá wọn ní èèyàn tó korojú èèyàn tó láhùn tó jẹ́ pé kò ní yóò gangan so méjì ọ̀rọ̀ tẹ́ wá sọ yẹn méjèèjì yẹn náà ló mú dání ọlọ́run lè dáyàn bẹ́ẹ̀ èèyàn dẹ̀ lè tún sọra ẹ̀ bẹ́ẹ̀ èèyàn lè túnra ẹ̀ ṣe pé ìwà tí mò ń wù yìí mo fẹ́ change tọ́lọ́ á dẹ̀ fún ṣe so méjèèjì yẹn náà ló fara pẹ́. mo ti sáré bèrè question kan lọ́wọ́ yín. ok sir. pásítọ̀ tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run àlàyé tí gbogbo ayé mọ̀ pé ìránṣẹ́ ọlọ́run àlàyé. bẹ́ẹ̀ tí ebi dẹ̀ ń pa tí kò dẹ̀ lówó kankan sọ́wọ́. tó wá rí owó kan ní kọ́nà kan ó wá jí owó yẹn wá lọ sí i. tí ẹni fi ní abẹ́ni rí. alákọ̀ọ́kọ́ náà pásítọ̀ yẹn ẹni bí ni pẹ̀lú àdẹ́sọ ìdí fún yín. ok à ń bọ̀. ìdí tó fi jẹ́ níbi ni pé ìgbà tẹ́ máa sọ ẹni ó jí ibi tó ti jí owó yẹn tó bá ní sùúrù díẹ̀ ẹni tó lówó yẹn á dé tó yẹ kó gbàyè lọ́wọ́ ẹ̀ kó tọrọ lọ́wọ́ ẹ̀ nígbà tí ò ti lo option pé kò ń tọrọ tó ti wò pé kò ń mu lẹ́yìn ẹ̀ láì sọ fún yẹn ó ti di ẹni bíbẹ̀ yẹn sá. ok now ó tọrọ but wọn ò fún. ok wọ́n padà jí owó yẹn. now tó bá tọrọ tí wọn ò fún ọba ọ̀rọ̀ yìí máa ń lágbára díẹ̀ mo tún máa ń wo program yìí ti pẹ́ ọ̀rọ̀ yìí máa ń sọ lọ́gbọ́n kó máa ń sọ òye kọ́ ẹ jẹ́ kí n dáhùn tó bá tọrọ tí wọn ò fún ó ti tún di ẹni bí ìdí tó fi dẹni bí ni pé ibi tó ti tọrọ tán fún yẹn ó sì tún ní option láti tún lọ bẹ́ẹ̀ lòmíì bọ̀ tí ó tẹ́ni ò bá ti yan ọ̀dà ẹ̀ fún tó bá ti mu ó ti dẹni bí nìyẹn. ok jíjí tó wá jí owó yẹn kí ló sọ di ẹni tó jí owó. ebi ni. so now ilé ayé tí a wà yìí bí ẹ̀yin àtìyàwó yín ti rẹ́rìn yìí. bẹ́ẹ̀ni. nǹkan tó ṣokùnfà ẹ̀ ni wípé ó ṣeé ṣe kẹ́ ní iṣẹ́ gidi lọ́wọ́ àbí pé ìyàwó ní iṣẹ́ gidi. tó bá di wípé. àwa méjèèjì la níṣẹ́ gidi o. tó bá di wípé ìyàwó kò níṣẹ́ ọkọ náà iṣẹ́ ò ṣe pa. ẹ̀rín tẹ́ ní lálẹ́ yìí ẹ máa wo ìyàwó ń bí pé òun ló ń ṣe yìí ni ìyàwó náà máa wo yín bí ẹ̀ hàn. wàláì tàláì ọba. kàkí a situation téèyàn bá ṣe ìkọ̀kọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ó níbi tí máa ń rò lọ ṣe rí àwọn ẹ̀dá tó wà láyé kò sí ẹni tí ò náìsì nínú ayé ṣùgbọ́n ebi lè sọ ẹ́ di ẹ̀hàn náà ènìyàn. owó owó ó lè sọ ẹ́ di responsible person. bẹ́ẹ̀ni. so kò sí nǹkan tí ẹ fẹ́ sọ fún ẹni tó lówó lọ́wọ́ kò lè jẹ́ responsible person tí ò bá purọ́ ọmọ máa jalè. bẹ́ẹ̀ni. torí wípé kí ni a fẹ́ wò pé kí ni nǹkan tó máa tó sọ fún ọ̀rọ̀ lónìí ìtẹ̀lé gbọ́jọ́ síwájú díẹ̀ ìtẹ̀lé dé tìlú díẹ̀ ìgbà tí ò sí pẹ̀lú ẹ̀rí tá a ṣe ẹgbẹ́ ọ̀pọ̀ níbi ìpínlẹ̀ lọ́pọ̀lọpọ̀.
bẹ́ẹ̀ ni. so àwa ènìyàn nínú ayé situation kò sí ẹ̀dá tí a ò jẹ́ ẹni ibi ni wá ẹni ire ni wá ṣùgbọ́n situation tí a bá bára wa ó sì sọ wá dẹni ibi ó lè sọ wá dẹni ire. bẹ́ẹ̀ ni sà. so that is ọba ẹ mọ̀ nǹkan tí máa ń sọ ẹ mọ̀ nǹkan tí máa ń sọ tẹ́lẹ̀ kí n tó wá sórí program mo máa ń sọ fáwọn èèyàn pé kò sí ẹ̀dá tí ò lè jalè láyé kò sí. màá wá sọ̀rọ̀ olè yẹn fún yín ọba tí ebi bá pààyàn jọ Monday tí ò jẹ nǹkan kan kò jẹ tàárọ̀ kò jẹ tọ̀sán kò jẹ talẹ́ ìjọ Tuesday kò jẹ tàárọ̀ kò jẹ tọ̀sán kò jẹ talẹ́ ìjọ Wednesday ó ti wá ń rẹ̀ ó wá ń rìn lọ èèyàn kan wá ń lọ wájú ẹ̀ ó wá rí ẹni yẹn tó ń lọ wájú ẹ̀ yẹn tí owó ẹ̀ jábọ́ tó jábọ́ lápò ẹ̀ ṣé ń gbọ́ sà ìyẹn ò mọ̀ pé owó jábọ́ lápò òun ọba mi lè parọ́ fún yín wàláì sọ́nbi láìláṣíláwà tẹ́ bá kó 100% àwọn èèyàn jọ mo lè sọ fún yín pé gbogbo 100 yẹn tẹ́bi bá pa afọ́jọ́ mẹ́ta gbogbo alamamówó yẹn láì ní pẹ́ẹ́n tó lówó pé owó jábọ́ bí ṣìṣe mi gangan fúnra mi ṣùgbọ́n tẹ́ bá bèèrè lọ́ọ̀ mi pé ṣé mo lè jalè wàláì sọ́nbi láì mo lè fọ́nà bọ́lá pé mi lè jalè bọ̀ tẹ́bi ọjọ́ mẹ́ta bá ẹ jẹ́ n sọ kankan fún yín tí ìyàwó mi sọ fún mi níjọ́ ta wed alẹ́ ọjọ́ ta wed ó wà lẹ́gbẹ̀ẹ́ mi sí o máa ti gbàgbé ọ̀rọ̀ yìí alẹ́ ọjọ́ ta wed nígbà tá a ṣe tán tí gbogbo èèyàn lọ lé àwa wà nù lé ẹ̀mọ̀ nọ́mà ọkọ àti ìyàwó máa ṣe nọ́mà ìyàwó mi ó wá sọ nǹkan fún mi ó ní òun nífẹ̀ẹ́ mi o ó nífẹ̀ẹ́ dẹ̀ lòun fi fẹ́ mi ó ní bóun dẹ̀ ṣe wà yìí òun máa ṣòótọ́ pẹ̀lú mi bẹ́ẹ̀ dẹ̀ 3 years tí mo fi fẹ́ tí mo fi dètè ó ṣòótọ́ ó ní ṣùgbọ́n kinní kan ni o ó ní kí n má jẹ́ kébi pa òun o ọba ọmọ rẹ̀ ọ̀rẹ́ ṣe ọkọ̀ ilé ìdíni ó ní kí n má jẹ́ kébi pa òun o ó ní ebi tóun wá ń sọ yìí ebi ló sọ o bàbá kò sọ mọ́tò kò sọ lé o ebi ó ní kí n má jẹ́ kébi pa òun ó nírú ebi tó wá tóun wá ń sọ yìí ó ní ṣé mo rí ó ní tí bá lọ tí bá rí gàrí mu wá ebi ò tí pa òun o ebi ò tí pa òun ó ní ṣùgbọ́n tí ebi bá pa òun tóun ò rí gàrí lásán mu ìjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta wípé òun ò gbàdúrà kí ló ẹ̀ ṣẹlẹ̀ sí wa ṣá ibẹ̀ làwa fọ̀rọ̀ yẹn sí mo wá sọ fọlọ́ mo ní ọlọ́run níjọ́ kejì mo wá lọ kírun lóru mo níwọ̀ ọlọ́run tí máa fi dàgbà darúgbó tí máa fi kúrò lórílẹ̀ ayé ebi ọjọ́ kan má jẹ́ kó pa wá bàbá àti fẹ́ bíi 15 years marriage wá ń sìn o wà láìsàn bí láì àfi tàárọ̀ jẹ tọ̀sán rí. now mo máa jẹ́ wá rí o condition tó wá fún mi yẹn ẹ ti mọ̀ nǹkan tó mì bọ̀ ẹ jẹ́ wá sọ fún yín ṣẹlẹ̀ ọmọbìnrin yìí bàbá tó bá níyàn dúró tíyàn ẹ wò ó fún mi ní time to become somebody opportunity méje ló fún mi pé kí n fi dèèyàn láyé tó jẹ́ pé mẹ́fẹ̀ẹ̀fà mò ń ṣubú ni ìkeje lọ́lọ́run wá bá mi mú tí mo wá rí mú dáadáa. ẹ sọ opportunity yẹn fún wa sódà bóyá ọkùnrin mi lè ti pàṣẹ bẹ́ẹ̀ dìde. ẹ ṣeun sà ṣe rí nígbà tí máa pàdé ẹ ọmọ Ìjẹ̀bú Òde jọ ni wá ọmọ àdúgbò jọ ni wá bàbá mi àti bàbá ẹ̀ kọ́lé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ní fẹ́ǹsì kan náà ló láwa láàrin bọ̀ èmi wá sẹ́kù nígbà tó yá mo ṣetán Ìbàdàn poli OND nígbà tí mo ṣetán mọ́mí mi wá ní stroke tó mò ń gbé lọ́dọ̀ step brother mi kan àwọn ẹ̀gbọ́n mi wá nígbà tí mi ò ṣiṣẹ́ kí n wá lọ dúró ti mọ́mí wa ìgbà tí mo wá dúró ti mọ́mí wa owó tèmi àti mọ́mí mi fi ń jẹun àwọn ẹ̀gbọ́n mi ló ń sẹ́ndì ẹ̀ náà sẹ́ndì owó sí mi tí mo fi ń jẹun nígbà tó yá mo wá lọ wáṣẹ́ ní company yẹn furniture company ni a kàn máa bá wọn san paper bẹ́ẹ̀ náà kàn sanwó fún wa táìmù yẹn mo wá pàdé ẹ̀ nígbà yẹn ó ń dẹ̀ wá 300 level mi tiẹ̀ mọ̀ pé ó tiẹ̀ lè gbà fún mi gan mo ṣáà toast ó ṣáà gbà ń bẹ̀rẹ̀ àníyàn lọ táìmù yẹn nígbà tí mo wá rí i pé ọmọ tí mo fẹ́ fẹ́ ọmọ tó wà yunifásitì báwo ló ṣe máa fẹ́ èmi tèmi ṣiṣẹ́ furniture company jẹ́ pé mi nípò pàtàkì jẹ́ pé mo kàn san paper ni mo wá sọ fún mọ́ mi pé mo fẹ́ travel kúrò Nàìjíríà pé mo fẹ́ wá bó ṣe máa dá fún mi lọ mo wá fẹ́ lọ sí Europe bọ̀ Libya la máa gbà nígbà tí mo wá dé Libya mo wá há sí Libya tí mo lò 9 months bàbá 9 months tí mo lò ní Libya iwájú òṣèlú ẹ̀yìn òṣè padà mo wá wò pé kàkà kí n padà wálé láì mú nǹkan kan délé màá fọjọ́ kọjọ́ mi lẹ́yìn òdì nígbà yẹn ó dẹ̀ wà 300 level ó bá bẹ̀rẹ̀ sí ní sunkún ó bá lọ sunkún báwọn ẹ̀gbọ́n mi lé pé kán lọ wá mi wá pé kán pè mí kí n máa bọ̀ Nàìjíríà mo ní mi ò lè wá o ó ní kí n máa bọ̀ mo ní mi ò lè wá nígbà tó yá tó fẹ́ sunkún pa mí mo wá sí Nàìjíríà bọ̀ mi ìwá lè dé sí Ìjẹ̀bú Òde mo dé sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan Ìbàdàn torí ìtìjú nígbà tí mo dé sọ́dọ̀ ẹ̀gbọ́n mi Ìbàdàn ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi tí mo dé sí Ìbàdàn yẹn
mo wá pè pé kó wá pàdé mi, òun ló wá pàdé mi nìbàdàn. Nígbà tó dé Ìbàdàn tó rí mi báyìí, mi ì tiẹ̀ yàtọ̀ sí wèrè, gbogbo orun mi ti kún, mo ti rí rádaràda. Alẹ́ ọjọ́ yẹn ó wá mú mi lọ gẹrun. Nígbà tí mo gẹrun tán, ibi tẹ́gbọ́n mi fún wa pé ká jọ sùn, òun tó dé tó wá bá mi, kódà mi ì lè fọwọ́ kàn, òun ló tún gbé súnmọ́ mi pé kí n jẹ́ ká ṣeré. Nígbà tó dijọ́ kejì, ó wá mówó, ó lọ ra àwọn nǹkan ìbú yóò máa ti gbàgbé o, ó lọ ra jíǹsì 3 àti ṣẹ́ẹ̀tì 3 fún mi. Ó wá sọ fún mi pé òkìkí ti kàn nílùú wa pé mi mú nǹkan kan bọ̀ o, wípé ṣùgbọ́n mo ti look rough jù pé kí n má ti wà o. Ó wá fún mi níbi 20,000 pé kí n ra cream, kí n tọ́jú ara mi, pé lẹ́yìn ọ̀sẹ̀ kan kí n máa bọ̀ ní Ìjẹ̀bú Òde, wípé kí n tó jíjẹ̀bú máa tún bá mi mú owó èmi sílẹ̀ tí màá fi ṣe ayé fáwọn ọ̀rẹ́ mi tán bá gbọ́ pé mo dé nǹkan kan bẹ́ẹ̀, pé màá ti look good. Nígbà tí mo máa díjẹ̀bú Òde, bí mo ṣe wọlé òkìkí ti kàn pé ó ti dé ṣùgbọ́n ní kò mú nǹkan kan bọ̀. Ó sáré wá sílé wa, ó fún mi lówó, mo ń gbá àwọn ọ̀rẹ́ mi lọ ṣayé. Ìgbà tó di bí ijọ́ mẹ́ta owó yẹn fìdí jalè, mo á ní owó yìí máa ti fẹ́ tàn. Wá ní òkè, ó ní kí n wá kúrò Ìjẹ̀bú kó tó di pé àṣírí màá tú. Mo ní bo mo fẹ́ lọ, ó ní kí n ṣàkúrò Ìjẹ̀bú. Bí mo ṣe bá àwọn ọmọ ìyá mi sọ̀rọ̀ ni wọ́n á ní ó dá kí ló tiẹ̀ fẹ́ ṣe ńlẹ̀ ayé ẹ̀ pàtó báyìí, ò ní nǹkan kí ló fẹ́ ṣe. Mo bá ní gbogbo nǹkan tẹ́ bá ti ní kí n ṣe náà ni. Àwọn ẹ̀gbọ́n mi bá ní òkè kí wá lọ kọ́. Ṣé mọ̀ pé mo ti lose travelling alákọ̀ọ́kọ́ tí mo lọ tí ò dé, tó dẹ̀ ti fọkàn sí pé máa ṣoríire bọ̀. Nígbà tí mo dé ó ìtúdúró tì mí. Nígbà táwọn ẹ̀gbọ́n mi wá ní kí n lọ kọ́ṣẹ́ pákó, mo ní kí n lọ kọ́. Gbogbo wọn ṣe family meeting lé mi lórí ni o. Mo ní kí n lọ kọ́ṣẹ́ pákó, bọ́ yẹn ń ta pákó lẹ́kọ̀ọ́. Mo ní èmi ò lè kọ́ṣẹ́ pákó o, pé ẹ fẹ́ kó ọmọ èmi sọ́mọ yunifásitì máa fẹ́ mi, èmi tí mo fẹ́ kọ́ṣẹ́ pákó. Mo bá pè ó wá, mo bá sọ fún un pé ó bá ní kí làwọn ẹ̀gbọ́n mi sọ. Mo ní wọ́n ní kémi wá lọ kọ́ṣẹ́ pákó. Bàbá gbogbo ìgbà tí mò ń sọ ẹ̀ mo ti ń wọ 32 years o. Yes, màá ti mọ wọ 32 years. Mo ní wọ́n ní kí n lọ kọ́ṣẹ́ pákó. Ó ní ó ní ó ní ó dáa, ó ní kí n lọ kọ́ pé òun ṣàtì ẹ̀ fẹ́ kí n máa ṣe nǹkan kan. Mo ní kémi lọ kọ́ṣẹ́ pákó kí wọ́n sá lọ àbí. Ó ní òun ò lè sá lọ pé òun máa dúró tì mí. Mo bá wá kọ́ṣẹ́ pákó lẹ́kọ̀ọ́. Nígbà tí mo débi tí màá ti kọ́ṣẹ́ pákó lẹ́kọ̀ọ́, mo ti débẹ̀, wọ́n ti bọ́gà kan sọ̀rọ̀, mò ń kọ́ṣẹ́ lọ́dẹ̀. Mo ti wá mọ oríṣiríṣi orúkọ pákó láàrin just 3 months. So but ọ̀gá mi tí mo wà lọ́dọ̀ ẹ̀ ní ọgbà ni mo ti ń kọ́ṣẹ́ ẹ̀, tó yẹ kó mú mi lọ sóko kí n máa mọ bọ́ ṣe ń rà á, bọ́ ṣe ń kò wá mú mi lọ. Àwọn ọ̀gá tó kù, àwọn ọmọ tó dé lẹ́yìn wọn, ọ̀gá wọn ti mú wọn lọ sí oko. Àwọn yẹn ló wá ń pè mí pé ẹ̀gbọ́n ẹ̀yin fi àgbà wá kọ́ṣẹ́ ni, ó yẹ kó ọ̀gá yín ti máa mú yín lọ sí inú igbó kí n máa mọ bọ́ yẹn ra pákó. Mo gbọ́rọ̀ yẹn, ọ̀rọ̀ yẹn bà mí nínú jẹ́. Mo pè é láti Ìjẹ̀bú nìyẹn, gbá bí friend o. Mo ní wò èmi ò ṣiṣẹ́ ìmọ̀ o. Ó ní kí ló tún dé. Mo ní wọ́n ní ó yẹ kó ọ̀gá yìí ti mú mi lọ síbi tí màá ti máa ra pákó, pé kò mú mi lọ, pé mo ti kúrò bẹ́ẹ̀ mi ṣe mọ́. Ó ní kí mo fẹ́ ṣe ń sìn. Mo ní mi mọ̀, mò ń jókòó sílé. Ó ní ṣèbò OND, ó ní lọ wá certificate OND kú tiẹ̀ lọ fi wáṣẹ́. Mo bá wáṣẹ́ lọ síbì kan, àwọn yẹn ni wọ́n ń wá loaders, wọ́n ń ta omi síwèé, omi dispenser tó máa ń gbé sórí síwèé yẹn náà ń tà. Ìgbà tí mo débẹ̀, pé àwọn yẹn nínú publication wọn náà wọ́n wá sales rep yẹn mo target lọ. Mo bá débẹ̀, wọ́n bá ní sales rep kọ́ làwọn wá pé loader yẹn tó máa já omi lẹ̀ láti inú mọ́tò. Mo pè é nìyẹn pé àwọn ilé mà ní loader làwọn ń wà. Ó ní kí n ṣe, mo ní èmi máa ṣe loader, kí mi máa já omi lẹ̀ nínú mọ́tò, kí n máa jókòó sẹ́yìn mọ́tò. Ó ní kí n ṣe sẹ̀. Ìgbà yẹn ó dẹ̀ ti wà ń final year university. Mo bá ṣe loader yẹn. Bàbá kọ́lọ́n kó gbé wa pàdé obìnrin àlùbáríkà. Loader tí mo lọ ṣe ń bẹ̀ yẹn, kò pẹ́ tí mo lọ ṣe loader yẹn, company tí mo bá ń ṣiṣẹ́ yẹn wọ́n bá liquidate. Mẹ́wàá wọ́n máa lọ gba omi láti Seaway ní Òṣòdì ni. Ìgbà tó wá liquidate, mo á wò pé ẹnu wo mo tún fẹ́ fi sọ fọ́mọ yìí pé mi ì tún ṣiṣẹ́ mọ́. Mo rò pé kó má rò pé ogun ń jà mí. Mo gba Seaway lọ nìyẹn. Mo ń ṣọ̀tọ̀ ọ̀rọ̀ yìí ní sa o. Nígbà tí mo dé Seaway, torí Seaway la máa ti lọ ń lóòdù omi tá máa ń tà káàkiri. Ìgbà tí mo dé Seaway tó ń ṣe dispenser yẹn, mo wá ń lọ section by section tó ti ń ta dispenser, section tó ti ń ṣe drink Seaway, section tó ti ń ṣe bottle. Mo rìn dé section kan nìyẹn, ó wá jẹ́ repair section. Ìgbà tí mo dé repair section yẹn, mo wá dúró fún láti bí 12 mo ti débẹ̀, mo dúró di 4 ìrọ̀lẹ́. Mo ń wo bó ṣe ń tún machine yẹn, bó ṣe ń tún, bó ṣe ń ṣe, bó ṣe ń repair. Ìgbà tó máa fi di 4 ìrọ̀lẹ́, bí Chinese man kan tó láwọn Chinese ló ní Seaway yẹn lẹ́kọ̀ọ́, bó ṣe wá bá mi yẹn, Chinese man yẹn wá sọ English mi pé látàárọ̀ ni mo ti wà ń bì pé kí ni mò ń ṣe ń bì báyìí. Mo ní èmi kan wòran ni. Ó ní ṣé mo ní interest nínú iṣẹ́ yìí ni, páwọn tiẹ̀ nídìí yàn.
mo ní interest ó ní òkè àwọn máa train mi fún oṣù mẹ́ta táwọn bá train mi fún oṣù mẹ́ta tán lẹ́yìn oṣù mẹ́ta àwọn máa staff mi. Mo ní mo ti gbọ́jọ́ yẹn jọjọ́ Friday ó wá ní kí n wá ní ọjọ́ Monday pé òun máa bá management sọ̀rọ̀ pé máa bẹ̀rẹ̀ Monday. Bí mo kúrò bẹ́ẹ̀ báyìí mo kàn tún gba alágo ní pé mo ṣáà ń fún ní òpù pé ó máa dá fún mi ẹ̀ mọ̀ any small information màá ti sáré pé any small information even ọwọ́ mi ò tí tẹ̀ máa ti sáré pé. Mo bá sọ fún pé mo ti tún rí iṣẹ́ sí síwèé iṣẹ́ tí mi ti bẹ̀rẹ̀ o. Ó tún congratulate mi mo pè é níjẹ̀bù. Nígbà tó dijọ́ Monday tán ní kí wá rí sùn yẹn mo ti dé síwèé láti bíi 7 o'clock. Mo dúró nígbà tó di 12 mi rí Chinese man yẹn mo bá lọ wádìí mo bá béèrè wọ́n bá ní ìjọ Friday tèmi kúrò bẹ́ẹ̀ wọ́n níjọ́ Saturday náà ti dá máa yẹn padà pé kó rìpọ́ọ̀tì sí head office wọn ní China. Bàbá ìjọ tí mò ń sọ yìí wọ́n fẹ́ lè rọ mi lé mi lórí síwèé ìjọ yẹn mo wò pé ogun ayé ń jà mí. Nígbà tó yá mo wá dúró mo wá wò pé kí ni mo tún fẹ́ lọ sọ fọ́mọ obìnrin yìí ọmọ yìí máa sá fún mi ó máa ní mò máa mú bọ́ láyé mi ni gbogbo bẹ́ẹ̀ dẹ̀ ìyàwó mẹ́rin ní dáàdi mi fẹ́ lóòótọ́ tó dẹ̀ mọ̀ ó mọ̀ pé ìyàwó mẹ́rin dáàdi mi fẹ́ mo wá wò pé ṣógun ayé kọ́ líle kí ló tí mò máa mú bọ́ mo wá wò pé mi ní pè mọ́ mo wá lọlé bí mo ṣe lọlé meanwhile mo ti fojú wo bá yẹn repair kí ni ojú lásán mo fi wo bí mo ṣe wá lọlé ọkọ mi kọ̀ọ̀kan ní dìde àsìkò ẹ ti tó mo ní àsìkò mi ti tó mo wá lọ kí ni ọkọ mi kàn ní kí n lọ ra screwdriver mo ra screwdriver 300 mo ra napkin face to wear tí kan yẹn mo ra morning fresh ọṣẹ olómi yẹn. Meanwhile gbogbo ìgbà táwa ń tomi yẹn a máa lọ supply àwọn companies a máa supply lómi wọ́n máa ń béèrè lọ́wọ́ mi pé dispenser àwọn dọ̀tí o ẹ bá wa wá ẹni tó máa fọ̀ máa ní omi làwa ń ta ọ̀bọ̀ tí bá dé síwèé máa múyàn wá o. So láàárọ̀ ọjọ́ ẹgbẹ́ kó àwọn irinṣẹ́ ìyẹn ẹgbẹ́ gba ọ̀dọ̀ àwọn customer tó ti máa ń disturb mi pé àwọn fẹ́ repair dispenser ṣáà lọ. Ibi tí mo wá kọ́kọ́ lọ wá jẹ́ First Bank yẹn wà ní Ọ̀pẹ́bí ní Adébọ̀wálé house lọ́pẹ́bí wọ́n pè máa yẹn ní Mr. Akilọ bí mo yé débẹ̀ nìyẹn mo ní ẹ̀sà ṣe bẹ́ẹ̀ tẹ̀ máa ń sọ pé ẹ fẹ́ fún àwọn dispenser ó ní ṣé mo ti máa wọn sí ìwé wa ni mo ní èmi gangan ni máa ṣe ó ní ó ní wọ ó ní ṣé wọ́n mọ̀ nípa ẹ̀ ni mo ní mo mọ̀ nípa ẹ̀ pé bọ̀ṣẹ́ mọ̀ tá bá ń ta omi lè fílẹ̀ kí n máa ṣiṣẹ́ mi ó ní èlò ni mo ní 5,000 wọ́n dẹ̀ ní 8 náà ní ibẹ̀ yẹn bó ṣe ní ìgbà wo ló fẹ́ bẹ̀rẹ̀ mo ní máa bẹ̀rẹ̀ nísìnyí sáà bó ṣe ní ó yá bẹ̀rẹ̀ mo yẹ kọ́kọ́ gbé iṣẹ́ tí mi kọ́ o mo kàn fojú wo ni o bàbá mo yẹ kọ́kọ́ gbé dispenser kan mẹ́wàá gbogbo dispenser tí báńkì yẹn rà dispenser pọ̀ oríṣiríṣi bọ̀ ọjọ́ táwọn máa ra tiwọn ó jẹ́ the same type ní gbogbo nǹkan tó rà mo yẹ kọ́kọ́ gbé kan nìyẹn mo gbé lọ sálẹ̀ mo ti rí screwdriver mo ti rí screw tó fi dè lẹ́yìn mo ṣí screw yẹn mo ṣáà fọ́ yamayama ó wá dẹ̀ kú kí n kọ́pù ẹ̀ padà mi ìbá lè kọ́pù ẹ̀ wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta bọ́kọ̀ mi ṣe ní kí n gbàdúrà ní mo gbàdúrà ní bọ́lọ̀ ṣe sọ fún mi pé ó ponú ni ṣe bí irú kan náà làwọn dispenser yìí lọ gbé mi wá látòkè ìgbà tó máa tú eléyìí tó kọ́kọ́ gbé wá yìí ó farabalẹ̀ tú ó yá ṣe lọ gbé mi wá kó wá wo kó ṣe wá farabalẹ̀ tú yẹn títú tó fi tú yẹn kó wá fi dé eléyìí padà bàbá mo ṣe dispenser 8 nìyẹn o 5,000 8 èlò ló jẹ náà 40,000 bóyá sọ 40,000 fún mi nìyẹn bàbá mo ní mo ti rí iṣẹ́ mo gbé báàgì látọ̀ pé bí yẹn pé kí n máa lọ báyìí mo dé tọ̀nà dé street ní Ìpodò ní Tóyìn mo kọjá ní ara airline kan wọ́n ń pe airline yẹn ní Medview airline àwọn èèyàn máa mọ̀ dáadáa mo kọjá bẹ́ẹ̀ mo àwọn ilé náà ti máa ń disturb mi ti pẹ́ pé àwọn ọ̀wẹ́ tó máa bá wọn ṣe dispenser mo bọ́lẹ̀ yẹn lẹ́yìn tí mo ti gba 40,000 mo lọ bá woman tó wà ní ìtajì lókè mi náà máa ń fún wọn lómi bí ó ṣe sọ pé àmọ́ mi pé dispenser yín yẹn pé gbà ọ́ la máa fọ̀ pé jẹ́ ká fọ́ sí i ó ní ta ló máa fọ̀ mí ní ìwọ wo mo ní mo lè fọ́ mà 6 bẹ́ẹ̀ nìyẹn o èlò ni yẹn jẹ́ 30,000 bàbá mo pa 70,000 jọ ẹ̀ nìyẹn o mo délé mo lọ gbá girlfriend mi láago nìyẹn pé mo ti ríṣẹ́ ó ní kíni ó ní kúrò mbẹ́ jàbọ̀ ẹ máa sọ mo ní wàláì mo ti ríṣẹ́ sẹ́ ó ní bolo ti ríṣẹ́ mo ní èmi gangan ni CEO mo ní èmi gangan ni CEO ó ní rọ́ ni mo ní wàláì mo ti ríṣẹ́ mo ní kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ nìyẹn bóyá dé sí kòńjọ́ kejì nìyẹn mo fi 70,000 mi ìlẹ́jọ́ 10 kọ́bọ̀ mi ìlẹ́jẹ́ mo fi hàn nìyẹn pé mo ní wàláì mo ti ṣoríire kókó yìí ó wá ní kí ni mo fẹ́ ṣe ń sìn mo ní wò mo wá bẹ̀rẹ̀ sí rántí ó wá bá mi mú báírò ó wá ní ṣé mo lè rántí gbogbo àwọn tó ti ń disturb mi pé àwọn fẹ́ fọ dispenser wọn àwa bẹ̀rẹ̀ sí ní kọ orúkọ gbogbo àwọn school ìgbà tá a máa kọ orúkọ àwọn school tó wà lẹ́kọ̀ọ́ ìtọ́ ní àwọn ẹlòmíì ní 40 50 àwọn complaints ńláńlá mo akọ orúkọ tó 150 jọ yẹn bàbá bí ó wá bá mi mọ̀ pé ó ń dẹ̀ ka jù mí lọ pé ìbẹ̀rẹ̀ sí ní bá mi táìpù lẹ́tà yẹn wá lọ ṣe photocopy ó pọ̀ mo wá ń pín káàkiri àwọn school yẹn
bàbá bí ṣọ́lá ni mo lè pè lọ́lá náà bọ́lá ìṣe bẹ̀rẹ̀ sí ní dé nìyẹn o àwa ń rí owó wíwá tó wá sí Èkó yẹn ìgbà tó máa padà lọlé lórí pé oyún ti dúró fún un lára làwa fi wed dé níyì so ṣé nínú water dispenser yẹn sà mi lè parọ́ fún yín bàbá yàtọ̀ sí Seaway tó jẹ́ company àwọn kan wà tó jẹ́ pé wọ́n lè gbé lọ company wọ́n wẹ́n tó máa bá wọn ṣe lé wà láì ní gbogbo Lagos state yìí ni mo sọ àwa ta lè repair water dispenser ní gbogbo Lagos state yìí as at that time àjú mẹ́ta lọ tó bá ti yọwọ́ Seaway àwa mẹ́ta péré ni ẹ̀jẹ̀ mọyì èèyàn tó ń lo water dispenser débi pé mo ṣiṣẹ́ tẹ̀mí ráyè jẹun ibẹ̀ lọ́nà tí wàá gbàdúrà mi náà bàbá so irú ìgbéyàwó yẹn tẹ́ bá ní kí n réètì ẹ̀ máa gbé lọ sí level ibi tọmọbìnrin ti bẹ̀rẹ̀ sí bá mi jìyà bọ̀ so èyí tó ń lọ ní 50-50 torí pé ó ń láti má ṣe ọkùnrin lọ́wọ́ mi yẹn èmi ò ní lè gbé sí 50-50 torí ìdùnnú yẹn dè ní ìkó kúrò lára mi wàláì mo dẹ̀ máa ń sọ fún pé ṣe orí gbogbo àṣemáṣe ọkùnrin ò lè ṣe kó má ṣe bọ́ ipe máa lọ gbéyàn lé ẹ lórí yẹn ó máa hard torí náà mo ṣe fún ní 90-10 so. Congratulations for this relationship. Thank you, sir. This is a very wonderful story. Wallahi, somebody. This your wife is not your wife, it's your mother, bàbá máa ń sọ fún o máa ń sọ fún láràárọ̀ máa ń pè pé wallahi máa ń sọ fún pé ìyá mi ló jẹ́ bàbá is my mother 100% agreed bàbá ń jẹ́ ìmọ̀ nǹkan jẹ́ ìmọ̀ pé kí nígbà tí mọ́mí mi wà lórí ààrẹ tí mo mọ̀mọ́ ìdílé mọ́mí mi máa ń pè mí sẹ́yìn pé ọmọ yìí mọ́mí mi náà fẹ́ kí n fẹ́ yàwó lọ́mọ yìí wàláì àti ẹ̀ tí wẹ́ẹ̀dì rárá kò tiẹ̀ tí bá mi pass gbogbo àwọn nǹkan yẹn rárá mi tiẹ̀ tí travel gan abroad mọ́mí máa ń sọ fún mi pé ọmọ yìí pé kí n má fẹ́ yàwó lè I swear to God bàbá obìnrin ni o obìnrin ni. That is very good idea. Arábìnrin congratulation to you. Bàbá ń kí ẹ. Ẹ ṣe sà. Àwọn ọkùnrin kan tó wá wà. Nígbà tí wọ́n bá rí sí tán lẹ́sẹ̀ ìyàwó wọn máa ń wọ́. Wàláì. But ẹ̀yin méjèèjì ó ṣoore fún ẹ̀yin náà wá ti jẹ́ ẹni tó mọ orí. Alhamdulilayi ọkùnrin fọlọ hamili. Ẹ̀yin méjèèjì ẹ ò sọ̀tì rárá. Wàláì. So ẹ máa bára yín kalẹ̀. We learn a lot from your story and God will bless your relationship. Amen sir. Amen baba. Amen sir. Ẹ ṣé gọba. Ẹ ṣé gọba ọba inú. Ẹ̀yin ọkùnrin tẹ́ wà níbí, ẹ̀yin obìnrin tẹ́ wà níbí. Can you learn a lot? Can you see the story? Can you see that wonderful story? Let me tell you something. Ilé ayé tí ẹ wà yìí, tó bá sórí ibú nínú ayé, ohun ẹ̀ kó sórí ibú ni. Tó bá dẹ̀ sórí ire nínú ayé, ohun ẹ̀ kó sórí ire. Ẹ wo àwọn ìgbésẹ̀ oríṣiríṣi tí mànìyàn ti gbé kó tó dìbò wá sórí ire. Still náà àwọn ọ̀rọ̀ ra wọn pin. Ṣé ìwọ ò tí ì rọra ẹ̀pin báyìí? Ṣé ìwọ ò tí ì rọra ẹ̀pin? Má rọra ẹ̀pin. Kò sí ẹni tọ́lọ́run ò lè help tó bá ti help ara ẹ̀. Ẹni tó bá help ara ẹ̀ lọ́lọ́run máa help. So can you see this wonderful story? Ẹ wo woman yẹn báyìí, ó ń rẹ́rìn, inú ẹ̀ dùn. But àdúrà tí gbogbo ẹ̀ máa gbà ní wípé kẹ́ ẹ pàdé olólùfẹ́ tí ẹ máa ṣoore fún tó máa mọ ìyórí tẹ̀sí. Ok? Nǹkan tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí, òun náà ló ṣẹlẹ̀ sí àwa náà, but ọ̀nà títí wá yàtọ̀. Èmi ò kì í ṣe tálákà láti kékeré mi ò lówó, mi ò yó, ebi ò pa mí. But ìyàwó tẹ́rí nílé mi lé nìyẹn. Ìdí
tó fi jẹ́ pé òun nìkan ló wà nílé mi ni wípé iṣẹ́ tó máa kọ́ ṣe nígbésí ayé ẹ̀ pé obìnrin ṣiṣẹ́ owó tó máa kọ́ rí èmi ló kó fún wípé kí n fi ra mọ́tò wípé máa gun mọ́tò láyé pé máa kọ́ fẹ̀ sínú mọ́tò arábìnrin yẹn. So that is it. So, and I have it in mind that I will make you happy in my own heart, but I will not promise you. Mi ò ní promise obìnrin pé mi ò ní fẹ́ yàwó lé, but èmi nìkan ló máa mọ̀ nínú mi. Àwọn obìnrin wà, but obìnrin scarce. But ọkùnrin tí ò bá lè ṣèrànù kò lè pàdé obìnrin gidi. Ó ní ọmọ kan tí mo gbé lánàá nígbà tí mo lọ ṣe hookup tí mo lọ gbé àwọn ọmọ because tí bá fẹ́ gbé ọmọ bẹ́ẹ̀ bíi méje mẹ́rin mo máa ń gbé. So nígbà tí èmi àtọmọ ìtajọ dóra tán ó wá lọ sọ́ọ̀kan wá lọ jókòó sọ́ọ̀kan wá wò mí mo á ní what ó lóun ti yóò fẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí rẹ́rìn ṣé o gbàgbé iṣẹ́ tó wá ṣe níbi yóò kọ́pù mà ní kí ló ń jẹ́ yóò fẹ́ can you imagine that speech ó lóun yóò fẹ́ ó yóò fẹ́ kẹ̀ ok tó bá yẹ pé lóòótọ́ ló yóò fẹ́ owó púpọ̀ tó wá sí má gbà ó lóun fi lẹ̀ ó ní kí má fún òun ó ní but kí sáì promise òun pé ìgbàkigbà tí òun bá ti ní ìdí mi pé màmá rí òun pé èmi màmá rí òun are you sure what I say ó ní bẹ́ẹ̀ ni nígbà tí ilẹ̀ máa mọ́ láàárọ̀ yìí wọ́n á ní kó máa lọ ó lọ kò gbowó yẹn lóòótọ́ mo wá pè padà nígbà tí mo wá padà délé pé hello woman kí ló rí tó fi sọ pé o nífẹ̀ẹ́ mi kankan kí ló yóò fẹ́ yẹn kí ló fa ìfẹ́ yíyó nígbà tó wá ṣe hookup mo ní sí tó yẹ pé bí mo ṣe dó ẹ ló fà á ní okó yẹn ló láìkì ní ó ní kìí ṣe okó ó lóun kò rí súrà ọkọ lára mi súrà ọkọ ọ̀dà èlò ní owó kọ̀pọ̀ ẹ̀ lánàá èlò ní owó yẹn ó ní 50k wẹ́n nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé ó dẹ̀ fi 50,000 sílẹ̀ ó dẹ̀ gbowó ẹ̀ lánàá ó ní èmi gangan lòun fẹ́ kí n ṣòwò wọ́n á ní kó send account number mo fún ní 500k wọ́n á promise ẹ̀ wípé ìgbàkigbà tó bá fẹ́ rí mi tó bá pè mí pé wọ́n á yọjú sí yeah yes anytime tó bá fẹ́ rí mi tó bá pè mí máa fún láyè kó súnmọ́ mi kò sí nǹkan tó dàbí wípé kí obìnrin fẹ́ràn ẹ láti inú wá tóbìnrin bá má máa by force obìnrin fẹ́ má fẹ́ obìnrin tí ó toast tó sọ pé kóun sì máa rò ẹ̀yin ọkùnrin tẹ́ ń gbọ́ mi obìnrin tó toast tó sọ pé kóun sì máa rò obìnrin tó bá ti ní first attack love yẹn má tà sí bí o fẹ́ by force ẹ̀ wọ relationship yẹn o máa ní problem fẹ́ obìnrin tó fẹ́ràn ẹ láti inú wá tó ṣẹ́rì sí ẹ láti inú ọkàn ẹ máa balẹ̀ gan ọba I want to hook up with you please ẹ̀rú fọ́màtì tẹ́lómi bá lò fún mi kò lè ṣiṣẹ́ mọ́ irú bẹ́ẹ̀ mi ṣe ọ̀pẹ̀tì nìyẹn mo dẹ̀ ti sọ síta nísìnyí thousands of ladies sílẹ̀ tó wá lo irú fọ́màtì ẹ̀ fún mi kò lè wọ́ọ̀kì mọ́
ẹ lọ́ọ́ bá fowó sílẹ̀ ẹ má wọrí ẹ má lọ wo fòbò ṣòfò wo fòbò jóná rè òbò ẹ lọ lọ́fẹ̀ẹ́ nìyẹn fọ́màtì hàn lè wọ́ọ̀kì náà mo dẹ̀ mọ̀ pé kì í ṣe ipe torí ti owó lóbìnrin ṣe sọ bẹ́ẹ̀ mo kàn ṣàkíyèsí ẹ̀ pé ó nífẹ̀ẹ́ mi ni ìfẹ́ yẹn wá láti inú ẹ̀. So that is it. So tẹ́nibọ̀dì bá tún lórí fọ́màtì yẹn fẹ́ mi kò lè ṣiṣẹ́ mọ́ èèyàn lè lo fọ́màtì kan fún mi lẹ́ẹ̀mejì. So that is it. So you need to learn from this man's explanation. But what I'm telling you this night is, where you are in the life of King Solomon, try to double tap in. Emma, double tap, because we learn from everybody. So gbogbo ẹ̀kọ́ tí àwọn arábìnrin yìí kọ́ wa látàárọ̀ nísìnyí wípé don't relate, má rora ẹpin. Ìwọ obìnrin tó bá dúró ti ọkọ nígbà ìṣòro, tó bá jẹ́ pé ọkọ tó padà mọ orin ni ìwọ fúnra ẹ ló máa gbádùn ẹ. So that is it. I am a billionaire in my territory. But kì í ṣe gbogbo ọkùnrin lèèyàn máa ń dúró tì. Àwọn ọkùnrin kan wà láìmọ̀re ni wọ́n. Ẹ̀yin èèyàn wọn yẹ́ ọ̀ máa double tap. A ò tẹ ẹni fún wa ní grace. A ò rẹni fún wa ní gift kí ló dé. Kò sólówó láyé. Full screen record over, please send me. What is the meaning of that? Use your brain all the time. Ẹni tó bá sún ara ẹ̀ síwájú lọ́lọ́run máa ń sún. I cannot do without you. I cannot do without you. I cannot do without you. Ọba náà lè tí kẹ́ni kéèké torí pé kò sówó ni. Sápá ti mú mi. Owó tó kùn sákàǹtì mi owó òbò nìkan. Ọba I never shop. Are you sure? Come up, come up, come up. You never shop, okay? Wow. Woman, come up immediately or I remove. But you send the request here. You never shop, okay? Why? Oh. Hello? Can you open your camera? Ebi ń pa yín gan. A ò gbọ́ ẹ̀sẹ̀ ìfàsọ dé mú mi. Tá? Kí lẹ sọ pé ó ṣe yín? Mo ì tí jẹun alẹ́ o, òun ò dé wá. Lágbára o. Kí lẹ fẹ́ wá jẹ báyìí? Wá sáré ṣe Indomie máa jẹ. Kí ló dé tí ẹ ò ṣe látẹ̀kọ́? Ọkùn kò sówó lọ́wọ́ yín? Ọ̀rọ̀ yín gan yé ènìyàn kẹ́kọ̀ọ́ dákútẹ́ ń dárò rẹ̀. Ẹ lè sọ̀rọ̀ gidi ni we don't have cash, man. Bẹ́ẹ̀ ni Samuel ní cash. Èèyàn tí mo dẹ̀ tún máa ra Indomie lọ́wọ́ ẹ̀ ó ti close tí mo máa sáré gbà láwọn. Wow.
ìlú wo lẹ ń gbé? Èkó ni mo wà sá. Ṣé ẹ lè sáré wá gba 100,000 lọ́la? Láṣẹ ni wọ́n kò sí Sá. kò sówó lákàntì ni wọ́n ṣe lè sáré wá gba 100,000 lọ́la. Any amount the bank sí ní mind. Any amount the bank ní buy ní mind. Kí n kàn fi jẹun sódà máa lè sùn. Wọ́n mi yàn wá. Wọ́n lélẹ̀ so ẹ máa gbà láàárọ̀ mi ò ní káàdì mi ò ní owó sàkáǹtì mi mọ́. Wọ́n ti fi owó tó alákàtì mi ta tẹ́tẹ́ so I have cash. Ẹ máa gbà láàárọ̀ la. Àti wá síbẹ̀ yẹn náà ni. Ní any amount ẹ̀yẹ sí ìdí. A jẹ́ pé ibi ló ń pa mọ́nàmọ́ná kú nìyẹn o. Only option tí mo ní fún ènìyàn. Ọ̀tẹ̀ yẹn yẹn yẹ double tap. Ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀, kí lẹ fẹ́ bá wa sọ? Ṣé olórin ni mí sà. Hip hop mo máa ń kọ, hip hop gospel. Kí la wá lè ṣe fún yín lórí ẹ̀? Orin mi ti wà lórí live stream bí ó ti wà lórí TikTok, ó wà lórí Facebook, mo ti ṣe sí link ṣá. So mo kàn need help lórí ẹ̀ ni. So bó ṣe máa tàn káàkiri hip hop gospel ni. Àwọn Davido lè ṣe yẹn fún yín. Gospel. Èmi ò kí máa ń mọ̀ nípa orin, mi ò kí ń kọrin. Tèmi ni pé kí n wàásù ìrírí ìjọba ọ̀run fún gbogbo àgbáyé, kí n sọ vision fún àwọn ènìyàn, kí n tú àwọn èèyàn sílẹ̀ nínú ìdè, kí n la àwọn èèyàn lọ́yẹ̀, kí n advise àwọn ènìyàn. So àwọn tó bá wà ní line mo need help lórí. Ok, irú help wo nìyẹn? As in owó tí mo lè fi promote ẹ̀. Ok. Because owó ni promotion. How? Ok. Ẹ ṣe irú nísìnyí mo fẹ́ lọ sí àwọn cable TV bí Orísun, on Star Times, Go TV. So tí máa sanwó síbẹ̀ wọ́n á lè máa bá mi play àwọn orin mi, and then àwọn bí Fresh FM, àwọn radio station. So wọ́n á máa bá mi play ẹ̀ by so doing àwọn èèyàn máa mọ orin yẹn torí orin yẹn dùn gan. So báwọn èèyàn ṣe gbọ́ tán ní ó dùn but promotion náà ni kókó. Ó dáa. Bí èlò lè máa ní ìdí báyìí? Iye amount tẹ́lẹ̀ agbára yín bá ká ní sá o torí promotion sìn ẹ mọ̀ owó náà ní ṣá anyway. A jẹ́ pé ọ̀ ní plan nìyẹn. At least mo ní ìdìbẹ́ àti má ṣe rè bẹ́ẹ̀ bí 400 á sì lọ́gbọ́n. Èlò lẹ tó wá rí nínú ẹ̀? Nínú ẹ̀ at least mo ṣì ní bí 100. Mo ṣì ní bí 100. Àpò 300. Bẹ́ẹ̀ ni sà. Ẹ ò ní bàbá ni? Mo ní àwọn náà ti help mi, òun ló fi ṣe àwọn live stream yẹn, ó ti wà lórí YouTube náà, àwọn live stream yẹn dẹ̀kẹ̀rẹ̀ owó ni mo ti ṣe àwọn yẹn, ó wà lórí TikTok, ó wà lórí Facebook, ó wà lórí Amazon
ó wà lórí Apple Music, ó tún wà lórí Deezer káàkiri bẹ́ẹ̀. So ó wà kú kí nǹkan máa float ẹ̀ fún promotion. Ilẹ̀ gbé lórí radio station. So àwọn èèyàn náà dẹ̀ ti help mi díẹ̀ níwọ̀n bá lọ. Well, that's a very good decision. But from example, nsìn tí òkìkí orí yẹn bá wá tàn káàkiri, Bẹ́ẹ̀ ni sà. tí owó wá dé, Yes sir. àwọn wo lè máa kọ́kọ́ owó yẹn mọ̀? No, àwọn òbí mi náà, òbí mi, ìyàwó mi, torí òun náà rí lè try gan. Kí ló Àwọn family. wá dé tí ẹ̀ kúkú dá nìkan fèsì pánà yín kẹjọ jìyà yín kẹjọ jọrọ yín pọ̀? And then àwọn ọmọ aláìní náà, mo ní flair fún wọn. And then àwọn tó ṣe mí lóore mi ò lè gbàgbé wọn. Fáàtì nìyẹn. But àwọn tó máa síwájú orí yẹn làwọn fámìlì. Kò ṣe àwọn family mi nìkan o. Question Àwọn ọ̀rọ̀ pa. lè ń dáhùn àwọn tó máa kọ́kọ́ jẹ́ ìdí fámìlì yìí mọ̀. Kí ló tẹ̀ kó dágbé bùkátà yín kẹ̀dá nìkan jọrọ yìí? Because tá a bá sọ wípé I need the help, lọ́dọ̀ ti tèmi help is a scam. Mi máa ń láìkì kí èèyàn sọ fún mi pé òun need the help. Mo máa ń láìkì kí n help èèyàn láti inú wá. Because tẹ́ bá sọ fún mi pé I need the help, èmi wá gbówó sílẹ̀ nísìn, orin wá di ńlá. First person tẹ́ máa kọ́ mọ̀ oníyàwó yín, ọmọ yín, bàbá, ẹ̀gbọ́n, àbúrò, ẹbí ara. Eléyìí tó bá wá lé ẹ máa fún àwọn ará ìta. Ẹ tẹ̀lé má tẹ̀wá tó rántí mi kan wípé àmọ́ nìyẹn. Mi ì ṣèyàn bẹ́ẹ̀ yẹn sà. Má ní owó wà lọ́wọ́ ẹ̀ náà, kò ní kí ló fẹ́ nídìí lọ́wọ́ mi. So ilé ayé yìí ó bẹ́tà kí èèyàn dánìkan fèsì àgbélébùú ẹ̀ kó gbé. But ibi tẹ́ bá ti wá ń fèsì àgbélébùú yẹn lọ, tẹ́ bá ti gbé lọ, àwọn tó bá wish láti inú, hello lágbájá, mo tẹ̀ gbọ́rin ẹ̀kan níta ọmọ láìkí orin ẹ̀, now send your account number. Ẹ ò béèrè fún àwọn orin bẹ́ẹ̀. Irú tí owó yẹn tó bá fi ṣe promotion, tí orin yẹn bá wá dẹ̀ lè face family. Because nígbà tẹ́ bá wá orin lọ sọ́dọ̀ àwọn ènìyàn, tí àwọn ènìyàn wá so orin fún yín, orin tó wá ṣe fún yẹn ló wá ṣokùnfà ìṣerere yín. Àwọn tó yẹ kọ́kọ́ jẹ kíní ẹ̀ ni àwọn tó kọ́kọ́ sóore fún yín níta kí ìyàwó ilé tó jẹ. Because wọ́n kàn jẹ́ ìyàwó ni, wọ́n kàn jẹ́ family ni, wọn ò stress, wọn ò kì í ṣe àwọn ló spọ́ṣọ̀ kíní yẹn. Ẹni tó spọ́ṣọ̀ nǹkan, ẹni tó gbin nǹkan ló yẹ kó jẹ, kì í ṣe àwọn tó ganu sọ̀rọ̀ àdì kíní yẹn ló yẹ kó jẹ. That is my point that I want to prove here. Understand me? Àwa máa ń fẹ́ ìgbà lórí íńtánẹ́ẹ̀tì. A lè fẹ́yàn ní 5 million, a lè fẹ́yàn ní 10 million nìkan mi ti fẹ́yàn rí. Mo ti fẹ́yàn 5 million lórí íńtánẹ́ẹ̀tì. Mo ti fẹ́yàn ní 2 million, mo ti fẹ́yàn ní 3 million. Mo ti ra mọ́tò fẹ́yàn, mọ́tò méjì ni mo ti ra fẹ́yàn lórí íńtánẹ́ẹ̀tì. Yes, as a billionaire. Ọlọ́run máa ràn mí lọ́wọ́ sà. Kì í ṣe dandan kọ́ lọ́ ràn mí lọ́wọ́ àbí kí n ràn mí lọ́wọ́. Because ilé ayé yìí, ẹ wo máa tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yìí, tí ò bá ràn ẹ̀ lọ́wọ́ kò lè débi tó wà ẹ̀. Bí ó bá sì ó gbọ́dọ̀ kọ́ sẹ́nu, ó yára ẹ̀ lọ́pọlọ, ó yára ẹ̀ lọ́pọlọ. You need to use your brain. But now, ilé ayé tí a wà yìí, orin kílẹ̀ pé nísìnyí orin gospel, am I right? Gospel hip hop bẹ́ẹ̀ ni. Okay. Now, bí orin yẹn bá lọ viral, ibi tẹ́ ti lè rí owó ní YouTube, àbí àwọn ènìyàn pè yín ṣiṣẹ́ kí wàá kọrin ní churches, am I right? Yes sir. Eléyìí tí ẹ fi máa fi 400 lọ máa ṣe sponsoring orin, wáyé tẹ́ ẹ pèsè kó wá owó, ẹ
máa ya àwọn ṣọ́ọ̀ṣì yẹn kiri àwọn ilé bá àwọn yẹn hello èmi lè wá kọrin fún yín lọ́fẹ̀ẹ́ níbí yìí o so orin ọ̀fẹ́ yẹn ló máa padà di owó àwọn Pasuma àwọn Òṣùpá àwọn gbogbo wọn tó bá dológo lẹ́nu wọ́n ti kọrin ọ̀fẹ́ rí lóríṣiríṣi so orin ọ̀fẹ́ tẹ́ bá ń kọ́ kiri yẹn kò sí wéyẹ̀ wọ́n ti fẹ́ láwọn tó wọ́n máa náwó fún yín lójú àgbo yẹn so nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ń dùn létí wọn ẹ ò ní lack owó láti fi gbé rẹ́kọ̀dù jáde àti láti fi sponsor record because àwọn tó máa wá sí máa wá pọ̀ kò ní jẹ́ nìkan when they see the gifts so in this life you need to plant before you germinate but if you want to sponsor something now kí ni assurance yìí pé o máa rówó yẹn padà so why tẹ́lẹ̀ fi sponsor ilé tẹ́lẹ̀ fi sponsor orin why tí ẹ ṣe kó lọ ra àgbàdo kẹ́ wá gbìn lóríṣiríṣi irúfẹ́ ilé tẹ́lẹ̀ fi tọ́jú àgbàdo ẹyọ kan sínú ilé kí ló tí ẹ mú àgbàdo yẹn kẹ́ lọ gbìn kẹ́ gbìn lóríṣiríṣi ẹ mọ iye tẹ́ máa ká nínú ẹ̀ lọ́dún tó ń bọ̀ so ilé ayé yìí plan ẹ̀ so sponsoring yẹn orin yẹn ti ṣe already ẹ̀bílẹ̀ síbi tó wà yẹn now nǹkan tó mówó wọlé jù ni pé káwọn èèyàn máa pè yín kiri now kí ni nǹkan tó mo lè ṣe táwọn èèyàn lè fi máa pè mí kiri bóyá irúfẹ́ bá ṣe wà lórí láìpẹ́ níṣẹ́ ẹ lọ bá Solomon ẹ jọ tó Ọlọ́run ẹ jọ jẹ́ kí kọrin ìṣẹ́jú 5 mo lè ní mi ò ráyè àwọn polisi àdáda lè dé kó sọ bóyá ẹ̀kọ́ ok ẹ tún lọ sí ibi míì ẹ lè lọ sí àwọn hòtẹ́ẹ̀lì tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn gbogbo ẹjọ́ lálàbá Friday tí ẹ bá ní kankan sí ẹjọ́ èmi lè wá kọrin fún yín lọ́fẹ̀ẹ́ obìnrin ní ìdòwò yín tẹ bá fún mi máa gbà ó but I can come so let people focus what you are doing first when they see it when they see something in it then they will invest on it that is life so ilé tí mo fún yín ní sí ojú 500,000 lọ bẹ́ẹ̀ni try ní tẹ́ bá ṣiṣẹ́ lé lórí nìyẹn bẹ́ẹ̀ni but àwọn ẹ̀dá kan wà wọn ní tí ìdébì kankan ìgbéraga máa ti bẹ̀rẹ̀ báwa ti wà yìí láì jẹ́ pé gba 10 million àlebọ̀ ẹ̀dá irúfẹ́ mi ní ìsìndí wọn lọ sí show owó mi ò less than 2 million naira tí o bá ti lè san mi ò wá kí ló fà á torí wípé ògo wa ti di owó bẹ́ẹ̀ni a ò bẹ́ẹ̀. ẹ má bínú sà ṣé máa ń kọrin ni sà. kò sí nǹkan tèmi ò kí n sí mo lè dé sóòkè bẹ̀rẹ̀ sí kọrin mo lè dé sóòkè bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pàtó mo lè dé sóòkè bẹ̀rẹ̀ sí wàá mo lè dé sóò ara oríṣiríṣi lè máa ń dá ní sóò ẹ ò tí ì rí ibi tí mo ti máa ń ṣe sóò ẹ tí ì rí mi ní sóò rí so oríṣiríṣi ara ni mo lè dá tó bá pè mí sí sóò so anyone tó bá ti gbé wá ni wọ́n ṣe so ẹnìkan kọ́mẹ̀ntì níbí yìí náà wípé ó sì máa invite mi wá sí bílọ́sì lóńdó lẹ́ẹ̀kejì ṣèbí èmi àti Zazu náà ní Ondo state nígbà yẹn èmi àti Zazu ló lọ perform ní bílọ́sì yẹn lóńdó state so máa gba sóò kan so torí pé ó ti di owó èmi máa ń sakọni ẹ pè mí ẹ ò pè mí àwa máa jẹun because àwa ti lówó àwa olówó ẹ̀yin tẹ́ ẹsẹ̀ fẹ́ jẹun ẹ máa bẹ àwọn èèyàn máa ń bẹ èèyàn sórí rẹ ni ẹ jọ tí mo lè bá yín kọrin ló tẹ̀lé yìí ẹ má wọ ẹ ṣáà gba instrument fún mi ẹ lè débẹ̀ kọ́ ná 500,000 fún mi ẹ lè lọ níjọ́ mi kó jẹ́ 20,000 ẹ lè lọ níjọ́ mi kẹ́ má rí wọn kọ́bọ̀ gbà ẹ ṣáà keep on trying tó bá táì ti ṣú ọ̀ fún ẹ wípé orin tí mo ń kọ yìí àbí kò yé wọ́n àti jẹ́ wípé orin tí mo ń kọ yìí ó dá mi lójú ní ìgbà méjì tó kù but the first time you blew up you said you can never go to any show or do any promotion yes ìgbà yẹn mo sì gbàgbọ́ sódì
ẹni bá ṣàkíyèsí mi preach mi ní 2021 ó yàtọ̀ sí preach mi ní 2022 2023 2024 gbogbo ìgbà tí mo bẹ̀rẹ̀ preach ní 2021 I'm a deeply Christian mo ti gbé ẹ̀sìn sórí gan mo sì gbàgbọ́ nínú Jésù gan but as times going on mo wá rí wípé religion yẹn wọ́n fẹ́ fi báyé wa jẹ́ ló fà á tí mo fi sọ wípé I promote only humanity not to concern me about religion. So church tèmi brother mi kọ́ nísìn tí mo ti débẹ̀ mọ́ ìsìn more than 3 months. Àwọn ọmọ ìjọ dẹ̀ wà níbẹ̀ àwọn tó bá wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ wọn lọ. So that is life for you. Ọba Solomon is a legend and I am worldwide. So I don't send anybody. If you want to invite King Solomon, you invite me with respect. If you do anyhow, I will not come. If you pay money, if you do anyhow, I will return your money back to you. That is King Solomon. But ẹ̀yin tẹ́sẹ̀ fẹ́ wá gùnkè, èèyàn máa ń bẹ ayé gùnkè. Tẹ́ bá kẹsẹ̀ kọrin yín lọ, ẹ gbìyànjú kẹ́ máa fi iṣẹ́ àánú díẹ̀díẹ̀ sí because ayé ò ṣe é dúró wò irú bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí nísìnyí owó tí mo fi ń so oògùn èmi ò kí ń bẹ̀yàn gbowó èmi máa ń ṣépè fẹ́yàn gbowó ni mi ò kí ń bẹ̀yàn pé ẹjọ́ ẹ fún mi báwọn ẹ̀kọ́ fún mi ló báwọn ẹ̀kọ́ máa fún mi tipátipá ló dẹ̀ máa mú aṣọ oògùn débẹ̀ but àwọn pásítọ̀ tó máa tàn ẹ́ pé má so oògùn àwọn pásítọ̀ yẹn tó máa sọ fún yín pé ìwọ tó bá lè fún wa ní 1 million naira bọ́ ẹ̀ta ní ṣọ́ọ̀ṣì má yẹ ohun burúkú náà lò fún yín ojú lásán lẹ pé wọ́n ṣiṣẹ́ débẹ̀ so kò sí ìkan tó gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́lẹ̀ fún so that is it. ọwọ́ àkùnṣe bẹ́ẹ̀ àmọ́ ní ṣé mo lè send link yẹn sí ọlọ́run yìí ṣé link yẹn pé kí n máa gbọ́ àbí. tó bá yẹ pẹ̀lú bá mi play ẹ̀ náà lórí TikTok yìí. kò síbi tí mo ti lè play ẹ̀ because TikTok mi ẹni títí bá ti ṣe ní TikTok ó ń lọ sí YouTube. Okay. YouTube ò dẹ̀ ní jẹ́ accept anything music. So ó yẹ kí n máa play àwọn orin kan any live video tí bá ti play orin mi ò lè download ẹ̀ sí YouTube mọ́ ni. Okay. Because YouTube máa sọ pé copyright. So but gbogbo live tí bá ṣe pátá mo máa ń download ẹ̀ padà sí YouTube ni. Okay. So pé mi sì máa ń get owó tèmi nìyẹn because àwa ń powó ní YouTube à ń powó ní TikTok à ń powó ní Facebook so báwa sì jẹ owó wa lókun àwa yóò wáyà kí lẹ wí. mo fẹ́ bí question kan sí sà. Okay. Facebook mi kò lọ viral mo ti ń lò látọdún kan sí tí mo máa ń post lórí everyday but kò go viral wọn monetize mi. ogun ìdílé ni. ẹ máa lọ ṣiṣẹ́ fún ọkọ̀ ìdílé so a lè go viral. ṣé àwọn orin tẹ́ ń kọ yẹn ṣé ó kó àtọ̀gbọ́ wà ní. rárá. Jésù nìkan lẹ́ ń kọ ẹ fún àbí. mo kàn bí hip hop beat mo lò. ẹjọ ẹ hold on tẹ bá ti wọlé mute ẹjọ ó máa kàn yín wọ́n máa pè yín kò tí ì pẹ́ so gbogbo orin tẹ́ kọ níbẹ̀ kò síbi tẹ́ ti sọ̀rọ̀ pàtó bò ń bẹ̀. bẹ́ẹ̀ni. gbogbo ẹ pure holiness àbí. pure holy ni bò mo fi àwọn. ẹ máa pẹ́ nínú sápá. kò bí ẹ ti rí bàbá yẹn ẹ máa náwó yẹn tán ṣe máa pé gospel music ló ń kọ tẹ́lẹ̀.
bẹ́ẹ̀ ni. ìgbà tó mọ̀ pé ibi tẹ́ báyé ò jẹ́ ó jára ẹ̀ lẹ́sẹ̀ èmi mọ́ pẹ̀lẹ́ tó jà náà. So ẹ wọlé ní nísìnyí gbogbo àwọn celebrity yẹn ló ń lọ ṣe máa yí lóyún ẹ ṣe lè jíjọba Solomoni ṣe lè jíjọba Solomoni so ó ti gbogbo ẹ̀ pọ̀ so tẹ bá fẹ́ ṣe bẹ̀ tẹ́ ẹ̀ fi yọ̀ sí tẹ́ ẹ̀ fi máa gí sí ẹ wá lọ bu omi nìkan pẹ̀lú ata ọbẹ̀ ẹ máa rí tùàtùà ayé òjijì Jésù mọ́ ṣàkóṣàkó láyé jù ẹ wá sọ pé popular níbo lẹ́tọ́ fẹ́ popular ẹ bà orúkọ family jẹ́ àti ìyá pẹ́tù sórí rẹ̀ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ má kàn márùn pa ni. èmi ti já yín tán nìyẹn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kò sẹ́nìbọ̀ tó lè bá yín sọ ọba àgbáyé nìkan ló lè bá yín sọ lóyún. àwọn tó kù máa tàn yín nìyẹn tó bá ti dọ̀là kẹlọ́kọ ẹ ganu sóbò ganu sóko ẹ ganu sí ẹgbẹ́nu sí ẹ máa la jẹ yé ẹ máa gbọ́n mọ́ òbó táyé òbó káyìndé òbó sọlá ẹ ganu sí ẹ máa ganu sí yeyeyeye yayayayaya yóò yeyeyeye ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀ ó ti lọ́lọ́lọ́ ó ti gbọ̀gbọ́ sẹ́wó ó ti gbọ̀gbọ́ jò ẹ máa ganu sí ẹ máa gbẹ́nu sí àwọn àgbà pé wow wonderful sweet song àwọn asínwó ẹ̀dá àwọn ẹ̀dá tí ara tẹ pa láti inú wá they promote nonsense every day they don't promote something good so give them nonsense give them nonsense and use nonsense to make money when you get your money then come back to responsible that is the key of life yes ó ti kan fami ṣé fíámì ni àbí bámì ẹ̀hàn mi ò tí ó pẹ́ o. ẹ káàárọ̀ sà bámi lórúkọ mi bámi délé ní fún èmi ẹ. kí ni question yìí. mo gbọ́ àwọn ọ̀rọ̀ tá a sọ ní àná àwọn ọ̀rọ̀ yẹn dẹ̀ wọ̀ mí lára gan nípa ẹni Jésù ẹni Ọlọ́run ẹni inú wa ló ń gbé a lọ sí church a lọ sí mosque à ń ṣe abọ̀rìṣà pé kò sí kọ̀ọ̀kan tá à ń wá kiri ẹni tó máa nà tí ń dání tó wọ́n fi lè mú àná tí ẹ tó bless ẹ̀ tí wọ́n fi èkùrọ́ ṣe é tó bá ti di pé wọ́n ti ń ṣe é mọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti di nǹkan tí wọ́n ń sìn àbí báwo lè sọ lóyún àná yẹn mo rí ọ̀rọ̀ yẹn rí lè wọ̀ mí lára pé kò síbi tí wọ́n bá ti lè ké pé Ọlọ́run inú wa lọ́lọ́run gbé ká má lọ church gan-an ká má lọ sí kíní pé tá a bá wà ní àyè ara wa tá a bá ti ké pé ó máa dá wa lóhùn so mo ti wá ń gbọ́ oríṣiríṣi inspirational words lára yín tẹ́ pé mo kì í ṣe one man traffic o but nǹkan tí mò ń gbọ́ látẹ̀gùn yẹn mo ń reason lóòótọ́ pé it's a fact ni ẹlòmíì lè máa discriminate pé báyẹn ọba yẹn kò mọ̀ nǹkan tó ń sọ kinní kan I am seeing things that has really touched me teach me and tí mo dẹ̀ mọ̀ pé yes it's good so ọ̀rọ̀ kan tó wá jẹ́ lánàá náà tẹ́ tó sọ ẹni tó bá fẹ́ máa help nǹkan tẹ́ ń ṣe yìí wípé bí wọ́n ṣe máa ń dìde nìyẹn pé àwọn kan á lówó lọ́wọ́ wọn ní lè ṣe nǹkan láti fi gbé nǹkan tí ó wà inspirational tí ó yẹ tó ní fi gbéga ìdí tí mo fi wá sọ̀rọ̀ yẹn ni pé tẹ́ bá tẹ̀ wá wò ṣùṣù báyìí sí bóyá pé Ọlọ́run máa ẹ̀kẹ́ tí lọ sí yìí o tẹ́ bá wá dàgbà because ẹ̀yàn mọ nǹkan tí ó lè ṣẹlẹ̀ lọ́la àwọn tí ó yẹ kí ẹ ní àwọn tó yẹ pé máa build bíi ti yín báyìí tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn kò ní tán àǹfààní tá à ń jẹ láti ọ̀dọ̀ yín kò ní parun kò dẹ̀ ní wọlé pé Adébóyè lè ní sí inspirational word wà lẹ́nu ẹ̀ gbà tó kú ó gbé kinní yẹn ó gbé lọ ni nísìnyí kò sí nǹkan tó jọ mọ́ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ ọ̀rọ̀ tẹ́yìn náà wọ́n á sọ sìn àwọn ọ̀rọ̀ kan wà tó pé ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́pọlọ ọ̀rọ̀ tó pé tí wọ́n máa ń gbọ́ èèyàn máa mọ̀ pé
ọ̀rọ̀ wà nínú bíbá yìí àwọn wo lẹ ti wò ṣùṣù láti sọ pé ẹ ti ẹ̀ build tó wà lẹ́yìn yín tẹ́ pé wọ́n ti àwọn náà ń fi ọ̀rọ̀ yìí wọ́n lè fi máa gbọ́ àwọn aráyé tẹ́ pé ọ̀rọ̀ yẹn àṣesí yẹn kò ní parun. That is the question. Bẹ́ẹ̀ ni sà. Nobody can build anybody, or else anybody wants to build himself in your own line. Irú ọ̀nà tí èmi tọ̀ yìí, ẹni tí a ò bá sí níyì, kò sí ẹ̀dá kan tó gbójú gbóyà láti fẹ́ tẹ̀lé ọ̀nà yẹn because ẹni tó bá tẹ̀lé ọ̀nà tí mo ń tẹ̀lé yìí kò lè lówó lọ́wọ́. Because gbogbo nǹkan tí àwọn ènìyàn ń ṣe tí wọ́n fi ń lówó tó fi ń gùn kì mo go against ẹ̀. Tí àwọn èèyàn bá dẹ̀ ti máa rí owó làwọn èèyàn fẹ́ lọ. Okay, now ká ní pé bí mo ṣe wà yẹn nísìn ká ní pé level tí mo ń gbé bọ̀ láti Facebook ni mo ṣe ń lòdì sí ni ó ṣeé ṣe kí wọ́n ti dá sọ́ọ̀sì mi owó kí wọ́n ti tún kọ́ big ones because mo mọ̀ gbá yé láìkè píríṣì mi gan tí bá ń ṣe wàásù. But instead of me to follow the line, I divide it to tell the whole world that religion is a scam. If I do to religion, I will make a big money. Yes. So, ó máa difficult fún àwọn generation yìí láti follow line mi. But ọ̀rọ̀ mi kò lè parun torí ọ̀rọ̀ mi wà ní YouTube for life. Gbogbo nǹkan tájọ ń sọ ní WhatsApp pátá ní YouTube yìí gbogbo ẹ̀ ló wà ní YouTube tá a máa download síbẹ̀ wá. Ìdí náà tí mi fi ń fún anybody láyé kó wá máa play music mi. Because immediately you play music, tó bá ti download ẹ̀ ní YouTube ọmọ sọ fún copyright. Okay. So purely ọ̀rọ̀ là ń sọ níbí sáyé pé ká gbé àfitẹ́nìkan yẹn bá lè fọ ẹnu lásán kọrin yẹn but orin tó ti wọ record mi nígbà kan play ẹ̀ níbí so that is the key. So ọ̀rọ̀ mi ó wà for life tí a bá tiẹ̀ máa rí ẹni tó máa dàbí ọba Solomon ó dìgbà tí generation mi bá lọ tó bá ti rí pé àwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ yẹn tó bẹ̀rẹ̀ sí gbọ́ ọ̀rọ̀ yẹn tó bẹ̀rẹ̀ sí gbọ́ ọ̀rọ̀ yẹn iye wọn bẹ̀rẹ̀ sí sí wípé this thing is reality, let's be promoting it. So that is it. So èmi sì ni ò ní anybody tí wọ́n build but àwọn kan lè wà ní kọ́nà kan tó máa build ara wọn sílẹ̀ ló mọ̀. So that is it. Okay sir, ti gbọ́ ẹ ṣe gbọ́ lọ́bìrì. Pẹ̀lú gbogbo àlàyé tẹ́ wá ṣe nísìnyí ọ̀nà wo lẹ́yìn tí gbàgbọ́ ránṣẹ́ ìránṣẹ́ náà lọ́wọ́ kàbí ẹ̀kan advice without money. Ibì kan náà láti máa bẹ̀rẹ̀ mo ṣe ń bètò yín lọ́jọ́ kan ní máa bèrè account number yín sà. Ok, kò tí ì tó ọjọ́ yẹn ó dìgbà tẹ́ bá gbọ́ kọba Solomon ní kú kẹ́tù bèrè. Kò tí ì sìnkú báyìí. Ikú òkè ń tọ́jọ́ kò kì í tó sùn. Bíbélì sọ wípé nǹkan tó ń ṣe ní yára ṣe kankan. Because time is going, everything is wait and get. So Bíbélì sọ pé nǹkan tó bá nípa láti ṣe fi gbogbo agbára ẹ̀ ṣe nítorí kò sí ète tàbí ìmọ̀ ní ìsà òpin ibi tí wọ́n rí. So ilé ayé yìí ẹ má máa fi anything dọ̀la. Ẹ bá rí wípé ẹnì yóò wúlò. Ẹ gbé nǹkan kan kalẹ̀ tí kí ni máa fi máa wúlò lọ. Bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ lè fúnra yín handle studio nìkan. Ẹ máa ra mic, ẹ máa ra laptop. So bí mo ṣe ń ṣe lé bíbí kò ní nídìí kí n máa ṣe lórí bíbí mo máa ṣe lórí live stream so that àwọn ènìyàn oríṣiríṣi tá a bá rí fídíò tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ máa kàn click fídíò yìí máa play lókè máa lo mic gbogbo a lè jọjú ẹ lè handle yẹn. A lè jọjú bẹ́ẹ̀ ni mo gbọ́ ọ̀rọ̀ tẹ̀sán lánàá náà mo gbọ́ gbogbo tẹ̀sán lánàá ẹ má wọlé a máa ṣàtúnṣe lé lórí very soon kò ní pẹ́ mọ́. ìlànà ìjọ tó lówó so bó ṣe rí nìyẹn advice tí mo fẹ́ fún yín nìyẹn. Ẹni kí ni. Mo ní fìlà yẹn ìjọ tó lówó sẹ́. Bọ́lá ń ṣiṣẹ́ náà nìyẹn. Ọlọ́run adé túbọ̀ gbé ìgbà. Àmín sà. Ẹ ṣé gan.
Iṣẹ́ gan sáré kẹsà. Oya owó blue on mute. Ọba Ẹ káàbọ̀ sá kílẹ̀ bá wa sọ. Ọba mo ní àwọn question kan tí mo fẹ́ béèrè yẹn tó jẹ́ kò kí ń ṣe tó jẹ́ bí personal stuff ni o. Mo ṣọ́ọ̀bù máa ṣẹlẹ̀ sáwọn ẹlòmíì náà. Ẹ mọ̀ bí nísìn bí bóyá àwa bí ẹni ọ̀rẹ́ tó yẹ pé bí ẹjẹ́ bí àbí 5 fẹ́yìn. So ó wá ní one particular person nínú tó yẹ pé ó máa ń lè sùwà bí ẹni tí ó like bí ọmọdé like bí ẹni pé ó kàn máa wù àṣà jẹ́ kó máa pé everybody máa mọ̀ pé wà tó bọ́bọ́ ìwú yìí kò make sense but all ma keep it to theirself ṣé yẹn mẹ́rin wọn ní sọ̀rọ̀ but there's no like there will always be one particular person tó máa sọ pé àfà nǹkan tó ṣe yóò dáa o nǹkan tó ṣe yóò dáa o but wọn tó kù wọn máa sọ pé wọn máa kàn máa wù ṣé yẹn tí ẹni bá ti ṣe bóyá ẹni kan wù àyẹn báyìí ẹnì kan máa sọ pé kí ló ṣe nísìnyí kí ló tó ṣe yóò make sense o to everybody náà wọn mọ̀ pé nǹkan tó ṣe ò dáa tí àwọn tó kù náà mọ̀ pé nǹkan tó ṣe dáa bọ́ wọn ní sọ̀rọ̀ tí ẹni bá ti wá lọ tẹ́ni bá ti lọ tó bá ti separate tó bá ti wá sọ̀rọ̀ nípa later lẹ́yìn gbogbo máa jẹ́ sọ́wọ́n ní pé àwọn mọ̀ pé nǹkan tó ṣe ò dáa bọ́ wọn ò ní sọ̀rọ̀ tó bá àwọn máa yé sọ̀rọ̀ àkọ́wọn sọ̀rọ̀ àwọn ò fẹ́ kí anybody like gbà tó yẹ pé bọ̀bọ́ yẹn máa ń complain every time pé nǹkan tó sọ nǹkan tó ṣe yóò dáa nǹkan tó ṣe yóò dáa nǹkan tó ṣe yóò dáa bọ̀bọ́ yẹn àti ẹni tó máa ń wùwà yẹn ó tún wá fẹ́ máa ní issue wọ́n ti jọ ní issue dáadáa kó máa dá pé wọ́n ti jẹ́ pé wọ́n ló máa bá mi sọ̀rọ̀ every time pé nǹkan tí mo ṣe ò dáa ṣé ìwọ nìkan ni mò ń ṣe kan meanwhile àwọn tó kù yẹn wọ́n máa sọ lẹ́yìn wọ́n máa sọ fún lẹ́yìn pé nǹkan tó ṣe dáa àwọn ò lè sọ fún un ṣùgbọ́n like ó mọ kó máa ṣe lọ ṣùgbọ́n tó bá rí nǹkan tó fẹ́ rí ara á balẹ̀ wọ́n máa sọ fún ìwọ tó ń correct ẹ̀ lójú ẹ̀ pé kò sí tó kàn wọn náà ṣe bí ọ̀rẹ́ lásán náà wọn àwọn jọ pàdé pátá wọn dé láyé yìí kò kí ṣe pé àwọn ọmọ ìyá wọn nìbọ lójú ẹni tó ń sọ̀rọ̀ yẹn fún ìwọ tó ń complain yẹn ìwọ ni bad person àwọn tí ó rẹ̀ pé èèyàn burúkú èèyàn gidi ni wọ́n yẹn lẹ́yìn wọ́n dẹ̀ ń sọ fún ìwọ tó ń sọ̀rọ̀ yẹn pé kò sí tó kàn wá ní àfẹ́sọ̀ ọ̀gọ́ ni ìṣòwò nínú ayé ìṣèlú tó bá lo ayé ìlékulò á dẹ̀ bára ní ìbà ó máa bára ẹ̀ bó bá ṣe fẹ́ and ìwọ wọ́n ń try láti àsìbẹ́rẹ́ pé jẹ́ pé ọ̀rẹ́ ni wọ́n ń try láti sọ fún yín so that òun show normal this thing pé ọ̀rẹ́ mi ni àti wọ́n ní kò sí nǹkan tí mo lè sọ fún yín meanwhile ó ti wá ń di issue tó yẹ pé àwọn tó kù yẹn wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ fún ẹ lẹ́yìn pé kò sí tó kàn wọ̀ kò sí tó kàn àwọn kò sí tó kàn anybody àwọn kan fílẹ̀ ni òun dẹ̀ rò pé èèyàn gidi ni àwọn ẹ lójú ẹ and ìwọ tẹ́yìn bá dé tá mi pé ok mi ní sọ̀rọ̀ nípa kí mi ní ṣe kí mi náà mi fẹ́ sọ̀rọ̀ mọ́ mo fẹ́ máa wò ní jàre tó bá tún yá tí kò bá ti ṣẹlẹ̀ lókè àti nǹkan tó ṣẹlẹ̀ like mi ti ní mọ nǹkan tó máa spirit mi yóò wá tún sọ pé àwọn nǹkan tó bọ̀ yóò lè sọ fún náà máa tún sọ again fún yín máa tún sọ tó fi dé wọn pé àmọ̀ ìdẹ́fẹ́ sọ kankan mọ́ like mi mọ nǹkan tí èèyàn lè ṣe ní irú situation yẹn. Ẹ fi agbo ọ̀rẹ́ yẹn sílẹ̀. Okay. That is the solution because spirit ní ìpàdé tó wọn jẹ wọn dẹ̀ lè padà sí kópa irú ẹ̀ lábẹ́. That is it. So ẹ̀yin tẹ́ wà ní comment section ẹ lọ ra studio ẹ̀yin olówó méje ẹ kóra yín jọ kẹ́ lọ ṣe studio fọba Solomon so kí program yìí tún lè padà gbòòrò jù báyìí lọ èmi lówó tí mo lè fi ṣe o bọ̀ mi ní fowó mi ṣe yeah anywhere tẹ́ bá fẹ́ ṣe sí anywhere tẹ́ bá fẹ́ ṣe sí but a lè ṣe sábẹ́kúta èwo ni percentage which percentage a ò ṣe business níbẹ̀ náà ṣe fẹ́ kọ́ radio station ní tẹ́ bá fẹ́ kọ́ radio station tó bá lè ti ní radio station kẹ̀ tó fẹ́ kí báyìí promote yẹ o lè fún mi ní salary tó bá lè fún mi ní 2 million naira every month o lè báyìí promote radio station for 2 million naira yẹn náà ò lè pay mi ọmọ kan lè manage yẹ kò lè pay mi
èmi tó yẹ pé tí bá jáde lẹ́ẹ̀kan 2 million naira àwọn ajókòó sí studio ẹ̀ kò lè pè mí. So that is it. Holy Center Aramada. Hello? Billions. Àwọn ọmọ ìyàwó yẹn ti tó débi. Orí làbá bọ àbáfòrìṣà sílẹ̀. Nígbà tí kò pa ní kí lòrìṣà wò. Nígbà tí kò pa ẹnìkan kí lórí gan fúnra ẹ̀ wò. Ìjẹ́ ò tiẹ̀ béèrè question ẹ̀ ló wà ra ẹ̀. Ẹ̀yin ènìyàn ẹ̀ ní lè béèrè question ló fà tí òye yín fi kú. Wọ́n ní orí làbá bọ o. Àbá fi òrìṣà sílẹ̀. Nígbà tí kò ń pa ní kí lòrìṣà ń wò. Nígbà tí kò ń pa ní kí lórí fúnra ẹ̀ ń wò. Ẹ ò béèrè question débẹ̀. Ẹ béèrè question ẹ̀ débẹ̀. Ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀ sí àlàáfíà mi. Ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀ mà sí àlàáfíà mi. Àlàáfíà ni inú mi dùn láti bá yín sọ̀rọ̀ Ọba Solomon. Ọ̀pẹ ní kọ́lá. Ìrànlọ́wọ́ yín ni mo fẹ́. Kí lẹ fẹ́ gangan? Ẹ ṣé gan sà. Mo ti ń wish láti lè bá yín sọ̀rọ̀ because I know ìrànlọ́wọ́ yìí ó lè wá látọwọ́ yín. Mo ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò yìí, Ìjókòó, Ṣàngó. Gbọ̀ngbà tí mo kó dé àdúgbò yẹn, mo ṣe àwọn survey kékeré kan. Mo rí pé kò sí public school níbẹ̀ yẹn. Public school ẹyọ kan tó wà, àwọn ọmọ tó wà ní class GS1 lásán, there are like 600 in a class. Ṣó ti yé yín sà? Then àwọn community wọ́n fún wọn nílẹ̀ wípé tó bá rí àwọn èèyàn láti bá wọn develop ẹ̀. But ọdọọdún wọ́n ní àwọn òṣèlú wọ́n máa wá síbẹ̀, wọ́n kàn máa dìbò, wọ́n máa lọ. But please, with your connection, I know you can help. Ẹ lè ràn wá lọ́wọ́. We need a public school. There is no public school. Àwọn ọmọ kan wà wọ́n ń jókòó sílé. Táwọn àkọ́ bá sọ pé a lè avoid owó yẹn, àwọn míì wà tó pé wọ́n lè avoid ẹ̀ tó pé àwọn ọmọ wọn kàn ń jókòó sílé. Please, Ọba Solomon, màá fẹ́ kẹ́ ṣe ìrànlọ́wọ́ yìí fún mi, fún àwọn ọmọ tó ń bọ̀ lọ́la. Please. Nǹkan tẹ́ sọ ní Ìjókòó kò sí public school kankan bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni, the only public ẹyọ kan ní gbogbo vicinity yẹn, Ìjókòó. Even you can come and survey by yourself. Ọ̀dà nǹkan tó máa ṣẹlẹ̀ nísìnyí. Fún ìbọ́sítò ní gbogbo ẹ̀ wà ní comment section. Gbogbo àwọn governments wà ní comment section. So ẹ pè phone number yín so that wọ́n lè fẹ́ béèrè information nípa àbẹ̀tẹ̀sí. Ẹ pè phone number yín so that wọ́n lè rí ìṣe. Kí n kọ phone number mi àbí? Ẹ pè phone number yín
ẹ̀rẹ̀ sọ ẹ̀rẹ̀ tó padà sọ Okay. pé ẹ fẹ́ lọ́wọ́ ìjọba. Nǹkan tá a fẹ́ nìyẹn o, please, I need a public school ní agbègbè Ìjókòó. Ó máa yẹ pé fún nọ́mbà yín. Mo ti ń ta ẹ̀kọ́ ìsà. Ẹ pè sí òkè àwọn olówó ráyà lè máa. 00 25 06 6497. Wọ́n máa get back sí yín. So ẹ̀yin tí ọ̀rọ̀ kàn òun náà lẹ ti gbọ́ yẹn o. So wọ́n ní the public school ní agbègbè Ìjókòó. Ọmọ tí a ò bá dẹ̀ kọ́ òun ló máa gbélé takọ́ta o. Ẹ̀yin tẹ́ rówó fi rán ọmọ school, àwọn ọmọ ọlọ́mọ tí wọn ò rówó fi lọ sí school, wọn ò ní jẹ́ kí àwọn ọmọ yín tó rówó fi lọ sí school kó gbádùn o. Tí ẹ̀yin náà ẹ̀ bá sapá láti jẹ́ kí àwọn ọmọ ọlọ́mọ lọ sí school. So that is the key. Ẹ̀yin ìwọ̀nyàn wọ̀nyí sẹ́wọ́ tí ń ròyìn ní ẹ̀ ní dọ́kítàpù. Ta ló fún mi? Ta ló fún mi ní gift? Ìyàwó mi mà lélẹ̀ skin care àwọn pẹlẹgó woman, àwọn woman tó máa ń pẹlẹgó sí comment section wọn ò ní sọ pó, wọn kàn pẹlẹgó síbẹ̀ ni. ṣe ti follow àkáǹtì eléyìí, àkáǹtì mi tó ń ṣe lò lélẹ̀ ni. ṣé o gbogbo ẹ̀yin tí ẹsẹ̀ ń wọlé, this is my new account. King of Universal yẹn kò fi bẹ́ẹ̀ function mọ́. Holy Mary Fọláṣadé yìí Fọláṣadé sí àlàáfíà ni. Ẹkùjọ́ mẹ́ta sà. Ẹni ẹ wá mi kí ẹ mọ̀ pé. Ẹ jẹ́ kí n bóyá mo lè ṣí ibi iṣẹ́ mo wà mí nílé ṣí kíní yẹn ń sìn. Mo bọ̀ ẹ jẹ́ kí n bóyá mo lè bá yín sọ̀rọ̀ bẹ̀rẹ̀ báwo mo ṣe máa ṣùgbọ́n. Ẹ kàn tẹ fídíò yẹn kẹ́ tẹ save that is all. Ẹ ló ọba mo máa show off properly soon. Hello sir. Ẹkùjọ́ mẹ́ta. Sí àlàáfíà lẹ́wà. Níbo? The other account mo ti ń pa pé ọba ń kọ́ for the past 2 weeks. Ṣé ẹ ti follow eléyìí báyìí? Bí ìsìn gan ẹ kú ètò sà. Yes sir. Ṣé ẹ ti follow eléyìí? Mo ti bẹ̀rẹ̀ sí fọ́ mo ṣe rí ilé lálẹ́ mo sáré han ní straight pé no. That's very good. That's very good. Ọmọlúwàbí. Kí lẹ wí? Mo máa join Ọmọlúwàbí. Okay. Sẹ́yìn. No, the last time mo ṣe nǹkan kan sí but ma get in touch pẹ̀lú lórí WhatsApp again. Any WhatsApp number mi? I think so. That's the message they want from they get in touch from the other one. Okay, ẹ mẹ́sẹ̀gì mi tẹ́ bá ti kó lórí láìpẹ́. Mi ò tí fi bẹ́ẹ̀ mẹ́ni tó ń sọ̀rọ̀. Okay, ẹ má worry. Ẹ mẹ́sẹ̀gì mi. Holy Center Aramada Olúpẹpẹ dáwà jábìjì sódì òkè. Olú àjà
ẹ̀yin èèyàn wọ̀nyí ṣé ẹ lè double tap ní kẹ́ complete life goals. Hello Kanu. Hello, ọba ẹ káalẹ́ sà. Ẹ ra sa o, kí lẹ fẹ́ bá wa sọ o? Mo ní ṣẹlẹ̀ revision fún mi sà, kẹ́ gbàdúrà fún mi. Tẹ́ bá sí kámẹ́rà yín a lè rí nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé. Mo ò máa ti pé 1,000 sà. 200 lẹ́wà. Kí lorúkọ yín, kí lorúkọ mọ́mì yín? Gani ọmọ Adijat. Ẹ ṣáà tẹ 100,000 owó vision wait and get. Ọba o. Ayé ò le. Mo understand sà, wọ lẹ́yìn vision yẹn màá bá yín ṣe nǹkan kan bọ̀ kò sí much lọ́wọ́ mi báyìí sà. Ṣé ẹ ní WhatsApp number mi sọ́wọ́? Mo ò ní o. Account number mi kọ́? Mo ò ní sà. Ẹ kọ́kọ́ kọ́ ẹ lẹ̀. Ok, ẹ jẹ́ n kọ́lẹ̀. 3431 30 3400 31 31 258 258. Báńkì wo? First Bank. Ok, First Bank. Adélànà Adékúnlé ló wà lórí ẹ̀. Ok. So WhatsApp number mi ni 081 081 34 34 27 27 67 67 56 56. WhatsApp number mi. Ok sir, mo ti kọ́lẹ̀ sir. So that now orúkọ ìdílé orúkọ ilé ẹ̀ka àti orúkọ mọ́mí. Gani ọmọ Adijat. Gani ọmọ Abibat àbí? Adijat. Ọmọ Adijat. Ẹ jẹ́ ká yẹ̀ wò. Ọ̀yẹ̀là. Wọ́n ní ká ṣe ìkìlọ̀ tó lágbára fún wípé Ok. ẹ ò gbọdọ̀ dúró fún ẹnikẹ́ni. Ok. Bóyá ẹnìkan fẹ́ gbowó níbi kan ní o. Bóyá ẹnìkan fẹ́ gba contract níbi kan ní o. Bẹ́ẹ̀ni. Bóyá ẹnìkan fẹ́ gba anything ní ìkan pé kí wá dúró fún ẹnìyẹn. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kẹ́ má sí. Ok, àgbọ́yé. Ìyẹn number 1. Number 2. Wọ́n ní ká béèrè lọ́wọ́ yín wípé lórí ọ̀rọ̀ olóbìnrin gbé. Bẹ́ẹ̀ni. Ó máa ní ìdíkẹ́ lọ sí ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Ok. So that kí obìnrin má bàa ba ẹ̀rìn àjò ayé yín jẹ́. Torí Ok sir. Kò tó bright because àwọn obìnrin tẹ́ máa ń bá pàdé. Àwọn alágbára obìnrin lẹ́ máa bá pàdé. So ó máa bẹ́tà kí lọ sí ọ̀pọ̀lọpọ̀ sùúrù no matter what woman did for you. Ok. Ẹ máa lọ sí sùúrù. Lẹ́yìn yẹn wọ́n dẹ́ máa lọ dira yín lámòrò because àwọn ẹ̀dá kan wà ní ìdílé tó ti jáde. Bẹ́ẹ̀ni. Pé wọ́n máa ń pè wọ́n ní àwọn arógo ṣáájú ológo. Bẹ́ẹ̀ni. So ó máa ní ìdíkẹ́ lọ di ara yín lámòrò gan so that kó má bàa gba àwọn ògo tó yẹ fẹ́ máa ṣe kó má bàa jẹ́ kó ojú àlá nìkan lè máa ti máa ṣe. Kó má bàa divide ògo tó yẹ fẹ́ ṣe sójú lójú ayé kó má bàa divide ẹ̀ lójú àlá. Ó yé mi sir. So
so èlé tó wá parí ẹ̀ ni wípé wọ́n ní ta bá rí nǹkan yín kankan tó wà lọ́wọ́ ènìyàn bẹ́ẹ̀ ni nǹkan yín tó wà lọ́wọ́ ènìyàn wọ́n ní tí kíni ẹ bá ṣe fi sílẹ̀ wọ́n ní kẹ́ ẹ máa kẹ́ fi sílẹ̀ wọ́n ní bọ̀ tó bá ṣe fi sílẹ̀ wọ́n ní kí ẹ fi ọgbọ́n sí kí ẹ tún lè gba nǹkan tí à ń sọ ìṣúdà káyọ̀ náà bá fi kàn gbà kan lọ́wọ́ yín. lóye mi ṣàgbọ́yé. Àlàáfíà ẹ̀kọ́ tá a rí. All right, ṣeun gan sir. God bless you. Yes sir, amen sir. So màá bá yín ṣe nǹkan sí. Tẹ́ bá ti send the receipt. Olúpẹpẹ àjà kákáká lójú ogun lé. Ìjì. Fún àwọn anybody tó bá jẹ́ new person níbí yìí, make sure that you follow this account because account eléyìí gangan òun ni mo ń lò ń sìn o. First account yẹn ò fi bẹ́ẹ̀ function mọ́. Hello? Ọba ẹ káàárọ̀ sà. Ọba Solomon. Ṣé fẹ́ fún wa lówó ni? Abẹ́ kí ni sà? Kó ká fún ọdí sá máa fún lówó ni olówó lẹ́yìn sà. Ó ti yé mi. Náà kì í fún lówó. Èlò ni mo ní tó máa fún lówó ni. So sí ẹ̀yin ènìyàn yín báyìí ẹ ò lè bó láyọ̀ kan ni kẹ́kọ̀ọ́ bó láyọ̀ lẹ́yọ̀ kan kí yẹn máa ṣayé kẹ́kọ̀ọ́ bó láyọ̀ lẹ́yọ̀ kan péré tàbí bíi méjì ẹ lè dékúnlé hello grand ẹ káàbọ̀ sálàáfíà ni àlàáfíà ní sí kí ni ìbéèrè mo fọjí ìpínlẹ̀ ní ọba ìlú wo lẹ ti sọ̀rọ̀ yìí Ọlọ́run hello ṣé ó máa ní double tap lókè ẹjọ́ tẹ́ bá di lókè máa double tap mo pàṣẹ lórúkọ Jésù káwọn kéhùn láásìdì lọ́nà mi o mo pàṣẹ lórúkọ Bàtálá káwọn kéhùn láásìdì lọ́nà mi o yìí. Olúpẹpẹ àjà. Olúpẹpẹ àjà. Olúpẹpẹ àjà. So gbogbo yẹn ẹ̀rọ fira dátà. Mo já yín dànù ní ẹ̀mí ráyè. Wọ́n já yín dà gbogbo yẹn ẹ̀rọ fira dátà. Gbogbo yẹn ẹ̀rọ fira dátà. What is your account number? My account number is 30
400 31258 First Bank. Terry 400 31258 First Bank. Send $1 million síbẹ̀ ká mọ̀ scores.